Sister Rebeka, Omushaoluwa, Kara Kara, Bati Wasu, Lonjere Akon, Oni Kama Shika, Oni Kama Jale, Oni Kama Shagere, Sister Rebeka, Bagong, 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 Agogo Ikilo London, Bagong, 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 Sister Rebeka, Bagong, 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 Oni Kawu Arere, Kani Beru Oluwa, Oni Gbogbo Aye wa. Sister Rebeka, Omushaoluwa, Kara Kara, Rebeka, Bati Wasu, Lonjere Oluwa Shere, Oni Kama Shika, Oni Kama Jale, Oni Kama Shagere, Sister Rebeka, Sister Rebeka, Omushaoluwa, Kara Kara, Sofalara, Sofaje, Wegon Shere, Lonjere Oluwa Shere, Oni Kama Shika, Kama Shika, Kama I keep change. God bless you. Wow. At last. Olúwa ẹ ṣé. Ọlọ́run ọ̀run ọba àwọn ọba kìnìún ẹ̀yà Júdà ẹ ṣé. To you alone be praised. You are worthy of my praise. Thank you, Jesus. Thank you, Lord. Mo fi ọpẹ́ àti ìyìn fún ọ. Wo Ibro mo ti fẹ́ kúrò lẹ́sìn. Ìwọ kò bá mi bẹ́ẹ̀sì ẹ̀ mọ́lẹ̀. Tí bá débẹ̀ ẹkún máa pààyà ẹ̀ mọ́ mi lọ́wọ́ sọ pé mò ń bọ̀. Òkú máa pa mọ́ mi lọ́wọ́ ni. Ẹ̀jẹ̀ Jésù. Mo kí my sister. Oore ọ̀fẹ́ Jésù kó máa bá yín gbé. Mo fi tìdùnnú tìdùnnú. Mo fi kí yín pé. Ṣé kò sí sísítà yín wèrè wo lẹ̀ ń wá kiri? Ẹ wá mi ò ráyè gbogbo yẹn. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Sísítà wèrè wo ni my sister yín? Ẹ má bínú mà. Ẹ rántí wípé ìbínú ni ò jẹ́ kí Mósè tó kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ ẹrú Íjíbítì dé ilẹ̀ ìlérí tó kàn jẹ́ pé wọ́n fi hàn Mósè ni. Òun náà kan náà, òun ló jẹ́ kán fi commandment sí wa lọ́kàn. Òun kan náà, òun ló fi ìbínú fi pàṣán ọ̀rẹ́ ló fi na àpáta tí omi gbé àwọn kan lọ lára àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ jọ̀ọ́, ẹ rántí orin wa Evangelism tó pẹ́ àlàbí. Ó dà fẹ́ pa yín. O ò gbọ́ṣẹ̀ sí yín lẹ̀ ní ẹ̀ ń ṣàárẹ̀ ni. Olórí burúkú ni yín ni. Ṣé rí Tọ́pẹ́ Àlàbí sọ, ó ní ìbínú sinmi láyà wèrè. Ó ní ó ṣe kóńdó ṣe kùmọ̀kan. Ẹ bó ti kalẹ̀ sórí tafẹ́ṣù, àṣẹ ńlá bẹ́ sílẹ̀. Ìbínú máa sinmi sáyà wèrè yín sí tí bá gbẹ́ láyà. Oyin pé ara ń kọ mí ò dẹ̀ ń bá mi rojọ́ ogun fẹ́ pa ẹ́ ni. Ibi náà ti tú ẹ lẹ̀. Ẹ̀mí bẹ́lẹ̀ alẹ́ ẹ̀ má bínú. Ara fẹ́ pa ẹ́ ṣá. Mo ń béèrè ẹnìkan ni. Ẹ ń béèrè ẹnìkan mo jọ Google map lójú ẹ tí bá ti kàwé ẹ lójú àbí lórí burúkú lélẹ̀. Angry bird, ẹ má bínú. Tó rẹ bí wèrè kiri bó ló ti ń bọ̀ tó lókun lọ́rùn. Máa fún ẹ blò lọ́kàn. Ló burúkú eléyìí bá mi rojọ́ ìbínú Kénáánì ló kàn mí. Ó máa ṣe o. Bíbélì tèmi ká sọ. Ó ní àwọn tèmi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ẹni la máa sàbáktà ni. Ègbé ni fún èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀. Ègbé ni fún èṣù àti fún iṣẹ́ ọwọ́ rẹ̀. Bàbá ti gégún fún, ọmọ ti gégún fún. Ègbé ni fún èṣù àti fún iṣẹ́ ọwọ́ rẹ̀. Ègbé ni fáwọn tó tẹ̀lé. No. Gate wa ṣíṣe. Ṣé wà dáadáa kí Olúwa kó máa bá yín gbé kí ẹ̀mí àwọn wòlíì kó máa fi yín sílẹ̀. Mo mọ̀ pé dáadáa ni mo bá yín. Oore ọ̀fẹ́ Jésù Kristi kò ní fi yín sílẹ̀. Ẹ̀jẹ̀ ọmọ Mary á máa wà pẹ̀lú yín. You are covered with the blood of Jesus, sir. Ẹ má bínú, sir. Ẹ jọ̀ọ́ mo béèrè Bísí ni. La Frenchie. Sir? La Frenchie. Bonjour, le professeur. Et vous, Rebeka? Et vous, Rebeka? Yes. La cave va bien, merci. Merci beaucoup. Wow. English. Thank you, sir. Ní ṣorí burúkú. I'm asking after Bisi.
after or in? Sir? Kí n sọ pé I'm asking in BC. She did there. Hey. Kanzan. Thank you, French. Ẹ ṣé. La bonjour. Jésù! Ẹ̀yin ogun ìdílé yìí. Kí làwọn young champ máa ṣe fún yín? Jésù! Kí àwọn òbí kí wọ́n máa gbàdúrà kó tó di pé ọlẹ̀ máa sọ nínú wọn. Kí wọ́n máa fi ọjọ́ ọ̀la ọmọ tí wọ́n ti lóyún ẹ̀ kí wọ́n máa fi síwájú Olúwa. Èèyàn dírẹ́sì bíi báńkà. French tó ń sọ kò correct mo ní èvú Rachel. Ìkan tí mo sọ pé and you ṣé kí n dárúkọ mi? Ha! Ó ní English ò correct ó ní ṣìdédìé. Ó dẹ̀ lu etí. Àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé yẹn á dẹ̀ fọ́ fún. Àlàáfíà fọ́ nílé. Má pè é ti sọ pé àti débi tá ń lọ. Ẹ̀yin ń béèrè pé ṣe àti débi tá ń lọ. Ṣé ń gbọ́ Google lẹ́nu? Wọ́n ṣe ilẹ̀ share location fún mi. Ẹ̀gbọ́n ṣe àti débi tá ń lọ. Nísùúrù ibi tá ń lọ kọ́ lélẹ̀ yìí o because ìgbà tí mo wá bí by last mi ráwọn géètì àbí kankan bọ̀ jẹ́ kí n pè wọ́n wò náà. Èmi náà mọ̀ nígbà tí mi kì í ṣe òdìmọ̀ pé báyìí kọ́ là ń bọ̀. Èèyàn kì í jiyàn náà ká kọ́kọ́ confirm mo ti understand. Ẹ pàlàyé kẹ́ sọ fún wọn. Hello? Alaye? Àbá a ti ń bọ̀ bó a ti gbẹ́dẹ̀ nípa ti dọ́dọ̀ yín gan because ibi tí Uber yìí gbé wa wá yìí ọ̀nà tí mò ń wo yìí ìgbà tí mo wá gbẹ̀yìn kò ń ṣọ̀nà bẹ̀rẹ̀ géètì kan wà gbogbo ọ̀nà kan rí bí. Ibi tá à ń bọ̀ kọ́ lélẹ̀ yìí ẹ má rí ara ẹ má pè é padà ẹ má rí. Bọ̀bọ̀ ibi tá à ń bọ̀ kọ́ lélẹ̀ yìí. I talk calm. Mo bí kò ń ṣe bí báyìí. Okay, wọ́n ti send another location. Wọ́n máa gbé wa lọ bẹ̀. Jẹ́ kí n share location yẹn fún ẹ so wọ́n lè ti gbé wa lọ bẹ̀. Ibi tá à ń lọ gan time ti lọ ó ti yẹ. Ṣé ká máa lọ ó ti yẹ. Hey bro, you respect yourself by talking to people. Please watch your tongue. You don't talk to me like you don't know me from any other. And I don't know you. You're just putting on white be I want oníbàárà. Yes, are you silly? Ẹgbẹ́ mi lọ sí first location. Ẹni kò ń ṣe bẹ̀. Wọ́n share location fún yín. Kò ń ṣe mo bá yín type ẹ̀ náà. Ilẹ̀ type ibi tẹ́ ń lọ. This is second location. You stressing me. Because I dress corporate, does that mean I'm out of my sense like you? Àwọn ẹ̀gbọ́n dress corporate now. Kí ló ṣẹlẹ̀? Ṣé àrìndín wa ni ibi tá à ń bọ̀ lọ́kọ́ lẹ gbé wa dé? Adé sọ fún ibi tá à ń lọ́kọ́ nìyẹn. Okay, sorry my brother. This is second location I'm taking you to. Ṣebí? Gbogbo ṣe ń bá yín sọ̀rọ̀ ní ayé gan mi ti ẹ̀ láìkẹ́. Ọlọ́ngbọ́n mi láìkẹ́. Bọ̀kọ́tà máa ṣe báyìí sí ni pé new life location tó ń share fún yẹn ẹ share fún kó gbé wa lọ a lè máa fún lówó ẹyọ kan péré yóò ti máa fún lówó ẹyọ kan. Bro, senseless bro. Yes, please. Kó share third location àbí? So owó ẹyọ kan tí bá locate ibi tẹ́ ń lọ, owó ẹyọ kan ni lẹ máa san. Owó ibi méjì tí mo ti gbé yín lọ ńkọ́. Bọ̀bọ́ ìfarabalẹ̀ náà. Ṣá lè ṣe sàárà àbí tó gbé wa wáyé. Ibi tá à ń lọ gangan la sọ fún ẹ, tàbí ẹ ń sọ fún ẹ síbẹ̀ ló máa gbé wa lọ́nà. Tó máa expect ká fún ẹ lówó mi ni. Hey bro, ojú tẹ́ ń wò yìí, ó jojú àrìndìn. Ojú tẹ́ ń wò yìí, ó jojú tó mu jẹ̀dí olómi, right? Is it because I'm putting on corporate? Are you sick? Are you sick? I'm not moving an inch and I'm collecting money from you. Are you sick, bro? Ẹ̀gbọ́n ẹ o, ọmọ ìwé pàṣẹ tálẹ̀ mọ̀ ká sí ń pẹ́ tó ti ó yá ẹ ọ̀dà fún bá mi ẹ jẹ́ ká máa lọ. Gbogbo báláyé ṣe sọ̀rọ̀ yìí mi tẹ̀ láìkẹ́ rárá. Mo lè fún móró látẹ̀yìn, ẹ jẹ́ ká sọ̀kalẹ̀, ẹ jẹ́ ká máa lọ. Bro, are you crazy? Bàbá mi ló fowó kó epo àbí? Are you guys crazy? Everybody mo bá yín ṣeré ni. Bọ̀bọ́ is serious. Are you not gonna pay me? Like, are you out of your senses? Are you all right? Ẹ ṣe má bínú jọ ṣé ẹ̀gbọ́n ló ń bá sọ̀rọ̀ ni àbí mi. Ẹ̀yin méjèèjì mo kó yín papọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣó yá wèrè ni. Farabalẹ̀ fún. Olówó fún. Ẹ̀gbọ́n ló dàbí nísù àpamọ́dé èso yìí. Torí pé ogun. Are you out of your senses? See, bro. Look at me. This is the situation of the country. I'm a graduate. All the way from Fiditi. Are you out of your senses? Wàá padà fìdí ẹ̀ tì náà ni. See, bro. Because kàtà tí ń bọ̀, mo máa ní problem. Òun pa èsì, òun tàn, òun pa èsì, òun tàn. Bọ̀ àwa yìí, wọ́n máa ń to problem lé wa ni wọ́n máa ń to kóòsì ilé.
ni problem ṣe wà lé wa wà á wèrè gidi mi báyìí. Okay, wèrè ní family house yín àbí ẹ̀ ní bọ́m̀bẹ̀. Yes. Ẹgbẹ́ ọ̀gbọ́n sọ̀rọ̀ yìí o. Máa ń tẹ̀wọ́ sílé burúkú rẹ̀ tó yá wèrè ní. Èmi tó lè nà mí ni. Tó lè nà mí ni. Who are you sorry? I want to know you. So mo mọ̀ pé graduate ló pe ra bọ̀ bóyá ṣe yóò ṣe graduate. Ìwọ yóò dà mo ja wèrè gan. Bọ̀ wèrè tiẹ̀ ó bẹ́ẹ̀ ni. Okay, hold on. Tí wọ́n fún ẹ ní ẹ̀ṣẹ̀. Okay, calm down. Ibi tí mo kọ́kọ́ gbé yín lọ. Okay. Èmi kọ́ ni mo choose location fún yín náà, ẹ̀yin lẹ share location fún mi. Mo gbé yín débẹ̀, ẹni kò ṣe bẹ̀. Ẹ pé wèrè kan tẹ́ kò ní relatives yín. Ó fún yín níbí báyìí, Adébíyẹ tó ní kò ṣe bílẹ̀ lọ. Okay, you are not going to pay me for 2 locations. Kò sí nǹkan tó fẹ́ ṣe gbàgbà bẹ́ẹ̀. Sorry, who is Ogboluke? I'm a graduate for that matter. Are you out of your senses? Are you all right? Sorry bro, are you out of your senses? What's going on here? Sorry, what's going on here? Bro, are you silly? Bro, are you silly? Who is gonna cook? Like, who is gonna cook? Who is gonna cook? Can you please tell me? Are you silly? Wait, is that kusorin or wedding band? Can you play wedding band name? Marriage code. Because I dress corporate. Are you sick? I will beat you till you sick. Are you sick? Madam Kuku, Ọ̀gbẹ́ni. Agba o. Ẹgbà mi náà. Mo gbé iná àdúgbò alákọ̀ọ́kọ́. Ẹ sọ pé ẹ mọ̀ bẹ̀. Wọ́n send location. Wá bí bro. Mo ti mọ gbọ́ sẹ̀ńdà. Mo fẹ́ mọ bí tẹ́ ń lọ. I'll drive after you. Are you guys crazy? Mi fẹ́ mọ bí tẹ́ ń lọ ṣá. Ẹ ti ṣàgbákò wèrè lọ́sàn-án yìí. It's like you're out of your mind. Pẹ̀lẹ́. Ó ti máa rẹ̀ gan nìyẹn o. Wàláì. Àmọ́ Rebeka, kí ló táwọn èèyàn máa ń ṣe báyìí? Nígbà tí wà tèèyàn jọ ní ọ̀rọ̀ àjọsọ. Tó wá di time tó máa rí tí nọ́mbà wa wà available mọ́. Ṣó fẹ́ kó wà stranded ni? Actually, ẹ̀mí mímọ́ ń test faith mi. Tọ́rọ̀ ló ní kí n máa bọ̀ ní agbègbè yìí. Ó fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ òdì sí Ọlọ́run látara òun ni. Ṣùgbọ́n mo wà nínú ẹ̀mí. Ẹ̀mí mi mo dàgbà gọ́nú ẹ̀mí ju gbogbo nǹkan tí èṣù fẹ́ máa bá mi dánwò yẹn lọ. Mo ní Ọlọ́run, ìwọ ló ní kí n gbéra kí n lọ sí agbègbè yìí, kí n lọ ròyìn iṣẹ́ rẹ̀. Ẹ̀mí yẹn kọ́kọ́ dákẹ́. Ẹ̀mí yẹn ní kí n má bẹ̀rù, kí n má fòyà. Ó ní Ọlọ́run tèmi ń sìn. Ó ní aṣíwájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀ ní Ọlọ́run mi. Ó bá ní wo number 17. Mo ní number 17. Mo ní ọ̀dọ̀ Bísí. Mo ní ẹ̀mí mi mo ṣe. O lè believe mo kúnlẹ̀ lójú títí mo bẹ̀rẹ̀ sí ní ra bàbá àwọn èèyàn wò mí. Mo ní kò lè yé yín. Èèyàn tí ò bá mọ Ọlọ́run, kò lè mọ iye. But tèmi náà bá wá sílé ńkọ́. Tó bá ní sílé ẹ̀mí mímọ́ ò ní sọ nọ́mbà lé fún mi. Bàbá mi kọ́kọ́. Àtọ̀sán tó ti dé tí mo ti ń bu drink fún Rebeka ló ṣe ń mú lò mo ò béèrè oúnjẹ go kan mu drink ni. Torí mo fẹ́ kó build immune system mi ni. Mo máa bẹ̀rẹ̀ bíríbírí lọ́la. O mọ iye lítà drink tó ti mu báyìí. Mo need sugar ni. How are you doing, darling? Welcome, Daddy. Shapa. Báwo Shapa. No, ẹ dìde. Ẹ káàbọ̀ sá. Rebeka tí ẹ ní sùúrù ọ̀rẹ́ mi nìyẹn. Rebeka, ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ lórí fóònù yẹn. Báwo ni Shapa? Bẹ́ẹ̀ni sá. Mo gbàdúrà fún yín. Tí ẹ bá ṣe ń wọnú ayé lọ, ẹ ní rámáyé lára. Àmín Jésù. Gbogbo ogun ẹni tá a bí nínú obìnrin. Àbí tá a fi ọ̀bẹ gbé jáde nínú obìnrin, èyí tó lè máa lépa yín, ogun tẹ́ ẹ jogún bá ní, ogun àfọwọ́fà ni, ogun ìdílé ìyá, ogun ìdílé bàbá, ogun àyànfẹ́, lórúkọ Jésù kò ní borí yín. Àmín Jésù. Wọ́n sọ pé Uber driver ni wọ́n ní Big Daddy lẹ fi ń ṣe Uber. Lórúkọ Jésù No, Corolla ni mo wà. Yes. Corolla. Wọ́n ní Corolla ni, bí àkó tí ó tà, mo gbà á ládùúrà. Agbára tí ẹ fi máa fi Range Rover ṣe Uber ọ̀run pé wọ́n. Ó ti tó tọkọ mi bá.
Taba relocate to London fún wa ní good life nílùú òyìnbó kò bad. Really Giovanna àwọn ará Dubai fi ń ṣe ọba. Nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé tọkọ mi bá fi lè rówó tá bá fi ń lo range. Kò lẹ́ni reason láti ṣe Uber mọ́, ayé wa ti rọrùn nìyẹn. Life wa máa rọrùn lágbára Ọlọ́run. Life ti náà rọrùn. Ọlọ́run á dẹ̀ yọ ẹ̀mí ìpayín kékeré lára yín. Fẹ́mi. I need to shower. I miss you today. Let's go inside. Má tẹ̀lé bọ́ọ̀ náà ṣe room tó máa wà. Really Bísí paramọ́ níwájú Olúwa. Paramọ́ níwájú Olúwa. Drink mi paramọ́ níwájú Olúwa. Paramọ́ agbo ara ẹ tẹ́ḿpìlì Olúwa ni. Agogo ìkìlọ̀ ló ń dún. Ọmọ ọjà ayé owó ọ̀nà gbẹ̀bí wèrè níṣẹ́. Ó kàn gbé mi rìn ní ajé. Ó máa gbé ẹrin bọ̀ tó yá wèrè gan-an. Ìwọ kó ti wá mọṣẹ́ gbèmí tí mo kọ́ ẹ̀ kọ́ lọ. Ọmọ àgbà mi èèyàn máa ń mọṣẹ́ ẹni tó kọ́ ń kọ́ lọ. Mo ṣe wà yìí mo ti mọ nǹkan gan. Lọ́mọ àyẹn náà wà. Mo ń gbé anything. Láti ẹ̀dá fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Mo ṣe wà lálẹ́ yìí ò lọ anywhere ṣó ti mọ̀. A máa gba mọ́jú bí mi. Fìbẹ́lẹ̀ jẹ́ ń lọlé. Normal mo máa gbé ẹ débẹ̀ bọ̀ jẹ́ ń lọlé. Ìyàwó wà nílé, àwọn ìbejì gan wà nílé, wọ́n máa dúró dè mí náà. Ìwọ gan ni wèrè gan náà. Kí ló máa ń ṣẹ̀yìn married man wèrè gan? Kí ló ṣẹlẹ̀? Any small ìyàwó wà lé ọmọ wà lé, èmi wá ń kọ̀. Nǹkan tí mi ò ṣe láìkí máa fẹ́yìn tẹ́ bá ti marry náà nìyẹn. Ó lá pé ọkọ̀ mọ level máa ń gbé mi débẹ̀. Fìbẹ́lẹ̀ èmi gan fọ́ fún ẹ normal mo ìwà pẹ̀lú ẹ̀ àfà yẹn tún kọ́. Wèrè ní a lè tún lọ gan, kò sí bá a ṣe lè lọ. Àfà ìyá kò fọwọ́ tó gidi. Olúwa ṣe ọba àwọn ọba Olúwa àwọn olúwa kìnìún ẹ̀yà Júdà. Olúwa ṣe nítorí pé ẹ kò tójú gbàgbọ́ tí bẹ́ẹ̀ ṣe ń dún ni mò ń gbọ́ o. Bẹ́ẹ̀ ṣe rí mi plẹ́ǹplẹ́ǹ lèmi náà yí plẹ́ǹ. Omi tuntun ti ru, ẹja tuntun ti wọnú ẹ̀. Èmi ò ṣèyàn tẹ́lẹ̀ fìdán mọ́ o. Níbo ta ló fẹ́ máa dún mọ̀rúmọ̀rú mọ́ mi? Èmi ọmọ Ọlọ́run, èmi ọmọ Ọlọ́run ọba àlàyé. Mo rí ẹnu mi bọ́nú bó ẹ̀jẹ̀ Jésù. Yà sí mímọ́, yà sí mímọ́ lọ́kọ̀ọ́jọ́. Ọ̀nà kì í dí mọ́jọ́ kó má là. Ọ̀nà kì í dí mọ́jọ́ kó má là. Gbogbo ọ̀nà mi táyé tí di o yóò là kedere. Ọ̀nà ayọ̀ tó ta fọwọ́ po yóò là gbangba. Áńgẹ́lì Olúwa, áńgẹ́lì Olúwa o, ẹ sọ̀kalẹ̀ sínú ìpọ́njú mi o. Áńgẹ́lì Olúwa. Rebeka, kí ló lè tẹ́lẹ̀ yìí? Tó kó lè ti sùn. Rebeka. Áńgẹ́lì Olúwa. Ẹ sọ̀kalẹ̀ sínú ìpọ́njú. Àwọn èèyàn ti ń sùn wá, wọ́n máa lọ school lọ́la, everybody ti sùn náà. Ó máa jọ yé gbogbo wa plain. Gbogbo ẹ̀ máa clear. Ṣáàkìrà yín ìjà Olúwa. Ọba ọdún ṣẹ́gun wá ṣẹ́gun ọ̀tá fún wa ṣáàkìrà yín ìjà. Ẹgbẹ́ orí yín sókè yẹnu ọ̀nà. Rebeka. Ìlú tún wọn ká níbi wọ́n fẹ́ dáná irọ́. Níbi wọ́n gbẹ̀gbẹ̀rọ ibi máa kẹ́ lọ tún wọn ká. Wà á ṣeré for the road. Mo máa ń nǹkan tí mo fi máa ń fọ́ fún ẹ ọgọ́ nìyẹn. Ọmọ nílé. Kò dá rárá. Ọmọ ọdún tiẹ̀. Láti ẹ̀wọ̀n. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá? Ṣé church ṣì wà ní? Ọlọ́run Jákọ́bù, ǹjẹ́ ẹ̀yẹ yẹkẹyẹ? Orí orúkọ Jésù. Don't do this one. Who is she? Who dey do one street? Rebeka. Yá sí mímọ́ pẹ̀lú agbára. Jésù, Jésù. Rebeka, kí ni gbogbo eléyìí báyìí? Àwọn òun láláriwo gan. Àwọn òun ló ń pariwo ìwọ Ọlọ́run.
kí ló ń ṣàwọn eléyìí tán ní jẹ́ kí n sùn. Rebeka! Olúwa! Rebeka! Mama, Rebeka, ara mi ti kún fún iná Olúwa. Ta ni màmá èmi kọ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Ẹ má jẹ́ kí iná jó yín. Mo dá ìpè mi pọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù. Mo ní ẹ̀yẹ ẹyẹ. Rebeka. Kí ló dé? Ta nínú wọn? Ta ló ń pariwo? Èwo lẹyẹ ẹyẹ? Ta ló rẹyẹ? Kí lélẹ̀? Rebeka! Àníyàn pariwo ẹyẹ ṣé o gbọ́ pé ẹyẹ wà? Èmi náà ń gbọ́ pé yàn pariwo ẹyẹ but ṣé òun wá ìnà rẹ̀ ni 1+1 11 ni that shall not go kí ló ṣe tó bá jẹ́ àwọn èké lọ́sẹ̀ tí ẹ ọ̀gùn kan. Ẹ nà àwọn kò bólé wà ń tà nà. Mama lose guard. Èmi náà rò pé bó ṣe ń ṣẹlẹ̀ bí sáyé wò ló ń ṣẹlẹ̀ ni. Ọmọ gbọ́n ní ìwọ tó bá lọ kó sọ́wọ́. Kò ní mí ní orientation man lose guard. Ilé ló jẹ́ sẹ́tọ̀. Ẹ nà ó lè dáhùn lójọ́ ni. Rebeka! Rebeka ó ti tó kí ni báyìí? Rebeka! Ìwọ àkọ́bí Jésébùbù. Àkọ́bí Jésébẹ́lì. Àjẹ́ àkọ́kọ́ nínú Bíbélì. Ọlọ́run bá ọ wí. Kéèyàn ti Roma about káàkiri kó ti ṣiṣẹ́ ṣe gbogbo ẹ̀. Kéèyàn dẹ̀ wọlé kó bomi sára kó sùn kẹ́yìn wèrè kan ò dẹ̀ ní jẹ́ kí n sùn. Ayé yìí máa liquid ni o kò ní solid lágbára Ọlọ́run. Ṣé olórí burúkú lẹ fẹ́ yà ni? Bàdẹ́ ni kí n bọ́ tánsì. Kí n wá dà kan ẹni tó bá ṣòṣì kí n ṣá lórí inú wọn. Wọ́n á ní bàbá yìí tún dé. Jẹ́ kí n sùn jẹ́jẹ́ mi tílẹ̀ bá mọ̀. Kájọ wá pò. Ẹni rójú oorun láyé yín. Ẹni lójú oorun ẹ ò ní sùn. Bẹ́ẹ̀ ò ṣe jẹ́ kí n sùn yẹn. Tí máa ṣàn ní lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ ojúmọ́ mi lórúkọ Jésù ni mo sọ. Wọ́n ní Àìsáyà ló sọ. Ó ní pé kí wọ́n máa lá ẹ̀jẹ̀ wọn bí ẹni lá wáìnì. Mo sọ ẹ̀jẹ̀ di wáìnì kò máa mú ẹ̀jẹ̀. Nígbà àti ta ni? Rebeka! Ọlọ́run mi. Kí ló dé? Tí kí ni fi ṣe? Gbogbo ẹyẹ bàgẹ̀bàgẹ̀. Èé ṣe. Kí ni lè ṣe fún yín? Ẹ jẹ́ máa lọ báyìí. Ẹ̀yin ẹ̀mí òkùnkùn. Àlejò wa ni. Mo ní kẹ́ padà. Ẹ parẹ́ lórúkọ Jésù. Ẹ̀yin ẹyẹ burúkú kẹ̀kẹ́ gàdú sílé onílé. Mo ní kẹ́ padà. Ẹ padà lórúkọ Jésù. Padà. Ẹ̀yin ẹyẹ padà. Bàbá mi. Ẹlẹ́mi òkùnkùn wà láàrin wọn. Ẹlẹ́mi òkùnkùn wà bẹ̀. Wọlé. Jésù. Jésù. Ìyìn rere Jésù ló mú ayé mi dùn. Ìyìn rere Jésù ló mú ayé mi dára. Ìyìn rere. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá yín gbé sà. Ìyìn rere Jésù. Hello, please, come here. Can I see you? Okay, sir. Excuse me, talk. Okay, sir. Ìwọ ló ṣe kó dé compound wa ń bí báyìí. Bẹ́ẹ̀ni, sir. Mo ń sọ náà. Ìwọ ló ń pariwo ní alẹ́ àná mọ́jú èmi tí òun fi tiẹ̀ disturb wa. Mo mọ̀mọ́ mi ò jáde mo wà nulẹ̀ ni. Tó ń pariwo pé ẹyẹ. Kó rẹ yẹ òṣèkìní kan tó bẹ̀rẹ̀ sí máa sọ àwọn àdúrà kan tí everybody will expect. Kí ló rí sí tó fi wá máa fi yẹn disturb wa nulẹ̀? Ẹ má bínú. Mo fi àdúrà jagun nígbà tí mo wọnú ilé ni. No, a lè gbà yẹn. Wo bí ó mọ̀ mi o. Dẹ́ kí kọ́kọ́ introduce ara mi sí ẹ náà. My name is Papaji. Babaji. Ṣé Babajide Gabriel ni àbí Gabriel Babajide? Rárá o. Baba Ghana. Ẹ wá láti ẹ migrate wá síbí. No, rárá o. Ọmọ ìlú Ìgangan ni mí. But mo fi gbà kan wà ní exile. Mo wà abroad ní Ghana. Yes, ṣé ìbá tẹ̀ ti kúrò ní country èèyàn abroad ẹ má bínú. Ó wá dé bí gbà tó kẹ́ àlejò kan ti kó wá sí ilé wa ń bí. Mo ní no problem, you are all welcome. Àdẹ bí ó ṣe bẹ̀rẹ̀ ìjà ti lálẹ́ àná kí ló fẹ́ fà yín. Tó bá jẹ́ pé ẹ mogun tí mo jà fún yín mọ́jú ni ẹ̀ ní sọ bẹ́ẹ̀. Ogun wo ló jà? Bíbélì mi sọ wípé àyà yóò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù òjò sá jáde níbi kọ́lọ́fín wọn.
ó ní wọn ò wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọ́n á sá lọ ní ọ̀nà méje tí mo ṣe wọnú lẹ́yìn scapo ọlọ́run mi ayérayé calm down mo fẹ́ jáde ní bàbá mi. kàbódà. bàbá. ó dà pé òfẹ́ gbọ́n tí mò ń bẹ́ẹ̀ sọ èmi ni mò ń sọ ló ń sọ pé kàpò kí náà yẹn fẹ́ ṣe fẹ́mi ó jẹ́ kórì ẹ pé ẹ wo tó bá tún dọ́rú ẹ̀ wò máa wọ ṣòkòtò mẹ́fà pẹ̀lú ẹ̀ ní jẹ́ kórì ẹ fapò gbogbo onú lẹ́yìn ó kù ní silence everywhere ó bẹ̀rẹ̀ sí pariwo pé òrẹ́yẹ ẹ má kọrí burúkú wá láti ta o à ń gbẹ́nu lẹ́yìn peacefully ni o pé jẹ́ nìyẹn o. ẹ wá ẹ má bínú fẹ́ bí léèrè nǹkan ẹjọ́ sẹ́yìn ni landlord inú lẹ́yìn ni because ẹ dàbí àwọn tó máa ń ṣe stage play voice yín yẹn wá audible jù kó jẹ́ pé tenant nìyẹn. yes and no. how. èmi kọ́ ni mo kọ́ òdi ìdílé yìí ṣùgbọ́n mo ti wà bí o ti pẹ́ gan in fact tí mo ti ń gbénu lẹ́yìn sí ìhà tó 18 years I am the most senior tenant in this building. so senior tenant ni. yeah. lẹ wá ń fi akọpọ orúkọ ẹ ṣe am PAPG ọlọ́run mi tó pọ̀ nípa àti agbára ó ní pé kí àwa béèrè ìwọ yóò fi fún wa ó ní ká kànlẹ̀kùn ìwọ yóò ṣí ǹjẹ́ mo ti ẹnu mi bọnú bú ẹ̀jẹ̀ Jésù ọlọ́run jọ mo bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ bá mi bu òróró ìtura síbi tí bàtà ti ń ta PAPG lẹ́sẹ̀. orí ẹ burú mo sọ fún ẹ pẹ́sẹ̀ mi dọ̀tí wọ́n yẹ máa da òróró sí mi lẹ́sẹ̀ for what mo ń fún ẹ wọ́n ní pé kó ra máa pariwo ń bí kó ra máa ṣe òun bá mi sọ pé kán bo òróró sí mi lẹ́sẹ̀ it's an insult má sọ̀rọ̀ ẹ̀ mọ́ láyé wọ́n á bu epo sẹ́sẹ̀ kọ́kọ́ ń wọ́rí ẹ ní. ìmọ̀ àyà mi ti wà activated. ó ní ó wù Dáfídì láti kọ́lé f'Olúwa ṣùgbọ́n bàbá kọ̀ Sólómọ́nì ló kọ́ ó wù Dáfídì bàbá Sólómọ́nì láti kọ́lé fún Olúwa ṣùgbọ́n Ọlọ́run sọ pé ọmọ ẹni kò kọ́ ǹjẹ́ Ọlọ́run mo gbàdúrà fún yín bó tiẹ̀ lè jẹ́ pé a ti kọ́ nípa tí ń pè yín ò ní kọ́lé fúnra yín mo gbàdúrà lórúkọ Jésù kí àwọn ọmọ yín kọ́ ilé fún yín ó rí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa. ìyá ńlá yẹ ò ní kọ́lé kó tó kú. wọ́n tiẹ̀ ti kú. orí ẹ̀ ló burú bóyá mo ní kó bá mi pray olóṣì wọ́n ní tí mo fún ẹ̀ wọ́n gbàgbé ẹ̀ wá jí sòrò. mo ṣe ń lọ wọ́n dàbí àkọ́bí Jésíbẹ́lì àjẹ́ àkọ́kọ́ nínú Bíbélì wọ́n ní pé Jésíbẹ́lì sì jábọ́ látòrí òkè ajá sì lá ẹ̀jẹ̀ rẹ̀ no problem. ọmọ ń lọ nípa agbára rẹ̀ Jésù mò ń lọ nípa agbára rẹ̀ gbogbo agbára ìgbòkùn ọmọ Ọlọ́run ṣe. Sister Rebeka o. Sister Rebeka. Yes sir. A dúpẹ́ fún àbájọṣepọ̀ wa. Olúwa ṣé. You're so special. And you are not a troublesome. May God continue to be with you and bless you. Amen. Amen. Kò ṣàdúrà ló ń gbà. Ẹ náà, ó fẹ́ para pé àdúrà náà, ẹ jẹ́ ká wí ìsolódùmarè. Anyway, àìmọye àlejò tí ẹlòmíì máa gbà tó máa fẹjọ́ ẹ̀sùn pé olórí burúkú làlejò yín má ṣàǹfààní ní etí yẹn àpọ́n left and right. Ọlọ́run tó jẹ́ kí tí yín rí bẹ́ẹ̀. I help you thank God. Olúwa ẹ ṣé ògo ìyìn ọlá ni fún orúkọ yìí hallelujah. Fún di mo like gbogbo backup yín lórí prayer àti ọ̀rọ̀ tí mo bá yín sọ. Onílé mi ti ṣetán àti fi àparí iṣu hàn àlejò yín and I believe you know what that means. Bẹ́ẹ̀ni, because ìgbà tí ẹ wá though mo appreciate ìbáṣepọ̀ wa o but ẹ wá ọjọ́ kan lè promise pé fẹ́ lè àbọ̀jọ́ méjì like you promise you want to spend 2 nights with us. Now ẹ ti lò ọ̀sẹ̀ kan which is a week. Feel at home mi mo yẹ remote tẹ́ ti bàjẹ́. Understand? Feel at home bí a jẹrin àbíjẹta ẹ̀dín márùn. I don't know. Though kò ń ṣe pé bóyá kò comfortable fún mi kẹjẹ yín márùn but ibi téèyàn máa ti ń discover abolówó ṣe kùmọ̀kùmọ̀ nìyẹn. So please. Ẹ má bínú ẹjọ́ ta ló ń lùlù fún yín lọ́rùn tẹ́ ń jọ lọ. Rebeka. Ràn mí lọ́wọ́. Rebeka. Ẹ ní láti ràn mí lọ́wọ́ bàbá. Ọkọ mi ò tí ì sọ tó pọ̀ jù. Níwọ̀n ìgbà tí kò sẹ́lòmíràn. Ẹ ní láti ràn mí lọ́wọ́ bàbá. Rebeka. Àánú ni mo béèrè Jésù, àánú ni mo béèrè. Àwíjàre màmá kọ́. Àánú ni mo béèrè. Why are you so dramatic, Rebeka? Ṣọ́kọ mi ti sọ jù ni. Bísí.
ọkọ ẹ gbẹ omijé ní ojú mi. Ọkọ mi ò gbomijé lójú ẹ. Your husband got me emotional. Mo gba omijé lójú àbí omijé ojú ẹ̀ ń béèrè àánú. Ó jẹ́ kí n rántí ìgbà tí mo wà ní general lókè òyì nílọrin. What a bad experience. Rebeka. Stop being dramatic. Kábàrà wa sọ ìtọ́jú òtọ́rọ̀. Ṣọ́kọ mi ti sọ jù ni. Omijé ojú mi ń béèrè àánú rẹ̀. Mi láì bó ṣe ń jẹ́ kí n máa feel o. Because ìgbà tó máa wá 2 days ló fẹ́ lò. 2 days ẹ ti ń kọjá ọ̀sẹ̀ kan torí Ọlọ́run. Ẹ má bínú. Ṣé rí lóòótọ́ mind tí mo ní ni kí wọ́n lò 2 nights. Àríwẹ̀rí maximum of 3 nights. Ṣùgbọ́n ní ọjọ́ tí mo dé, ohun ló wá kọ sí mi. Ó ní Rebeka, má bẹ̀rù. Èmi Olúwa ni mo fẹ́ bẹ́ ní gbólóhùn. Ṣé mọ̀, torí pé ojú ẹ̀mí yín ti fọ́. Tí áńgẹ́lì bá tọ̀yàn wá, ó lè gbé orí 10 wá. Náà fi máa sọ wípé má bẹ̀rù. Ó ní wò ó. Ó ní mo fẹ́ kó jèrè ọkọ fún mi. Kò wù mí. Mo ní Ọlọ́run kí ló dé ṣe. Mo bá ẹ̀mí náà wọ̀nyí àjàkadì gẹ́gẹ́ bí Jacob ṣe jẹ́ mẹ́ńtọ̀ mi. Ó sọ, ó ní pé kí n wọnú ayé kí n lọ wàásù ìrere. Mo ní rárá, ilé onílé ni mo wà. Ó ní wípé òun fi àyè gbà mí, òun dẹ̀ ti ṣíwájú mi, òun dẹ̀ tẹ́lẹ̀ bí dé mi. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé ìbínú Ọlọ́run ò dá mi fẹ́ kọ́ Ọlọ́run bínú sí mi. Ẹ jọ̀ọ́. Yes sir. Bí ìgbà wo lè rò pé ká fún yín dà? Because fìlà tó ní ẹ ti bà ọ̀pọ̀lọpọ̀ remote jẹ́. Lójú mi ẹ ti dín ẹyin mẹ́fà mi ò kàn sọ̀rọ̀. Tó kàn ṣe problem. But tó bá rí èèyàn tó ń bẹ ṣe owó ẹ níṣekúṣe nígbà míì tí inú bá bí ewu àfi chance sọ. Please, bí ìgbà wo lẹ rò pé ká fún yín dà? Ìgbà tí ẹ̀mí mímọ́ bá sọ fún mi. I'm not here for all this bullshit. I need to go to work, please. Ẹ fẹ́ máa lọ bí iṣẹ́, ẹ fẹ́ máa wá nǹkan tẹ́ jẹ. Lórúkọ Jésù ẹ̀ nípàdé nǹkan tí ó jẹ. Hello. Wá yàdùà. Rebeka, ó ti ń pọ̀ jù. Kí ló ṣẹlẹ̀? Ọkọ mi bó ṣe bínú lọ, mo wà very sure pé tó bá máa padà dé kò ní gbẹ́bẹ̀ o. Nǹkan tó dẹ̀ sọ ni pé ìgbà wo ló fẹ́ máa lọ Rebeka? Torí màá bẹ́ẹ̀ náwó ẹ ibi ìṣáná ló ti ń bẹ̀rẹ̀. Adẹ̀wí tó nísìn òun wà dramatic ló ń gbẹ́kún lòun sùn ló ní ẹgbẹ́ kinní kan. Ẹ̀mí mímọ́ tó ń ra ẹ wá síbí ṣó ní kó wá lógún ọdún ni. Ṣé mo wá jẹ̀bi pé mo kàn ní kó lo some days pẹ̀lú wa ní Rebeka? This thing is getting out of hand. When are you leaving? Ohun tí mo bá sọ̀rọ̀. Níbo? Ìwọ àti ta ni? Ìjókòó mi ò bá ẹ lẹ́rù. Nínú ilé tí ẹ̀mí mímọ́ ń jó nínú ẹ̀. Níbo? Ta ni? Ẹgbẹ́rẹ́ jáde lórúkọ Jésù. Ọlọ́run ò ní jẹ́. Ẹ wo bí kíní yẹn ṣe ó di. Ẹgbẹ́rẹ́ nínú ilé. Àyà yóò kó àwọn àlejò. Wọ́n ò sì fi ìbẹ̀rù ojú sá jáde níbi kọ́lọ́fín wọn. Èmi ò mọ̀ mí ni èmi ajínrere Rebeka. Ìwọ àti ta ni? Get out! Babangana. Babangana. Ẹ lò máa sọ̀rọ̀ ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ mo lẹ́ni kẹ́ máa sọ̀rọ̀ yín lọ. Kò burú o, mo rí CDA chairman. Kí ló wá dé sọ pé wá fún sóhun? Wọ́n là ń fi ìjàmbá ṣeré. Wọ́n là ń fi ewu báyà fi run mú nínú compound yìí. Torí kí ni ẹ? Torí ẹ̀ kó owó ọlọ́dẹ jíṣẹ́ ni. Wọ́n ní gbogbo owó ọlọ́dẹ tá à ń san nínú compound kò sí kọ̀kọ̀ báyìí tí wọ́n lè acknowledge pé inú compound wo owó tó ń register lélẹ̀. Báwo lẹ ṣe ń ṣe? Torí ẹ̀yin là ń kó fún. Àwọn owó yẹn mo ń sún wọn jẹ ni. Mo fi mú gàrí. Ẹ ń sun owó jẹ nígbà tí òkè ń ṣe pé ó kété àbí ẹ ẹ sì máa sun owó jẹ. Orí CDA chairman orí ẹ̀ gbalẹ̀. Èmi owó ọlọ́dẹ òṣìwò ló fẹ́ ká máa dá. This is the time tí máa fèsì CDA chairman and I have my reason. Ilé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí mo ṣe wà yìí mo ju gbogbo ọdẹ àdúgbò yìí lọ.
kí ló kọ sí di chairman pẹ̀lú àfíà sínú ilé wa mi ṣóun bá wa gbé mi ni ohun tí ò yé yín kò yé yín èdè ni máa ṣàlàyé ẹ̀ fún yín tó bá sọ̀rọ̀ nípa ọlọ́dẹ ọdẹ wo ló tó èmi ní gbogbo agbègbè yìí ọdẹ wo ló burú tó mi wọn bí ìyá olè náà dá tó bá ń kọjá níbi iwájú fẹ́ǹsì ilé wa bíbáyìí tó bá ti àfikọ́ máa gbóhùn mi wèrè máa mú eré ni wèrè mọ́ mọ́tò wọn lọ bá CDA ẹ̀ ń bù mí kù kí ló kọ CDA owó ọlọ́dẹ tẹ̀yìn san ṣó tó wà láti mú ṣe lórí gbogbo inú ilé yìí ni. wàhálà wo lè ń ṣe o. ẹ ṣe mo ti fojú kan ọrùn inú ilé yìí sí a tó 1 month 3 days. ẹ ṣe vigil. ohun tí mò ń ṣe kọjá fíjìn tó gbé bá wọlé tẹ bá lọ sùn máa jókòó síbi tí mo wà yìí náà ni máa jókòó sí máa gé gbómi ànàmọ́jú èdè 24 gbó ni mo mu nítorí pé kí olè kan bá ń bọ̀ kó má bàa wọnú ilé wa láti wá ṣe é ní ṣùtà èmi ń ṣe gbogbo wọn yẹn ẹ wá lẹ̀ ń dáwó owó tó yẹ pé ṣe ni mo kàn fi manage wípé kí nǹkan má ṣe yín kéku kébi eku kí ẹyẹ kó kébi ẹyẹ nù lé ẹ wá lọ bá sí di èkan tó ń lò sí mi àbí. ẹ dúró ná tí mo bá gbọ́ yín dáadáa bàbá ń gánà ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa nísìnyí ni pé torí ẹ̀yin ò fojú kan oorun yẹn lẹ fi náwó ọlọ́dẹ torí àwa ò lọ yín ṣẹ́ pé kẹ́ máa ṣọ́ wa. tẹ́ bá rọ mi ṣe ṣé kò yẹ kí n rọra mi. yes ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ olùkọ́lá náà gbogbo yín pátá owó mi lè wà nù lé senior tenant ni mi nù lé mo dẹ̀ mọ yọ ọdún tí mo ti wà ń bí ṣé kí n wá lajú mi lẹ̀ kí kó lè wá ṣá gbogbo yín pamọ́ lé mi ò ní gbà kẹ́ owó tẹ̀ ń sọ mo kàn fi manage ni iṣẹ́ tí mò ń ṣe ojú kí ẹ gba ọlọ́dẹ gan lọ. bàbá ń Ghana father tí ọ̀rọ̀ lẹ́ sọ ní ìgboro ẹnu yìí ṣé bá gbàlagbà nìyẹn. irọ́ orin ni mò ń kọ mo dẹ̀ ń kéwì lẹ́yìn sọ bá ti fún ẹ bàbá ń Ghana àti gbogbo yín ń pè yẹn ṣé wọ́n sọ fún yín wípé ọmọ Ghana ni mí ni ọmọ ìlú yìí ni mí ṣùgbọ́n mo bínú kú òun bí torí lẹ́yìn tí mo lọ ẹ̀wọ̀n kan ní lẹ́ẹ̀dísì kẹgbọ́ mo lọ ẹ̀wọ̀n kan ní nǹkan bíi 1982 nígbà tí mo dé báyìí mo fi bínú kọjá sí Ghana ni mo mú gbó lọ Ghana yẹn lọ ni mo mú gbódọ̀ ní gbàtí mo dọ̀ mo wá area kan mo establish ibi tó ti ń tagbó mo pè ní Igbó event center everybody wá gé gbó mẹ́ olójú olè tó jà Ghana tí mi ò mọ̀ wọn ikú tó pa olè ọwọ́ mi ló wà tó lè kan bá penetrate wọ bí kò lè lo 5 minutes kí n tó padà nù mo wá Ọlọ́run wá fi rú mi kẹ́yìn ẹ rórí ara yín wípé mo ju ọdẹ lọ ẹ wá ń dá òṣì owó kan mo á ń try láti fi protect yẹn tún sọ̀rọ̀ ẹ lọ ṣe àṣàgàfọlá lórí ọ̀rọ̀ mi lọ́dọ̀ Ọlọ́run. anyway kò sí wàhálà tí bá gbọ́ iye nìsí báyìí. ẹ wo bí tó lè bá wọ bí mò ń fi àsìkò yìí dá yín lójú tó lè kàn bá wọ bí wá bá yín jà tó dẹ̀ jalè successfully tó dẹ̀ lọ ẹ wá mú mi. bàbá Ghana mo promise yín tí o lè bá fi lè jà ìgbà yìí kú ní ọwọ́ mi ló ti máa wá jẹ́ ká lọ. bàbá. ikú àkọ́bí bàbá ẹ̀ ọwọ́ mi ló ti máa wá yóò lórí burúkú ni ẹni ó lè wá apámi láìsí pé ó lè wọlé mo ní tẹ́lẹ̀ bá tó lè bá wọlé ní kẹ́ ẹ wá olórí burúkú ẹ wá promise pé kú tọ̀dọ̀ tèmi wà lọ́wọ́ ẹ ó máa sọ fún ẹni kò ní kí ìwọ wèrè. Sister Rebeka òmùṣà olúwa kárakára Rebeka wọ́n ti ń wàásù lọ́jọ́ olúwa ṣeré wọ́n ní ká máa ṣìkà wọ́n ní ká máa jalè wọ́n ní ká máa ṣàgbèrè. Sister Rebeka òṣè Vicky ṣẹ́rí ẹ má bínú mo máa gba àkókò yín díẹ̀ àwọn Yorùbá sọ wọ́n ní pé orúkọ ọmọ lè jánu ọmọ àwọn Victoria táwọn bíi Vicky James wọ́n lówó wọn ṣe dáadáa nínú ayé Victoria Lee táwa nínú compound wa amúgbó ni tó bá dẹ̀ bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó mugbó tó mu sìgá wọ́n ní wípé àwọn ń jìyà ni àwọn fẹ́ fi pàrọ̀nù rẹ̀ ṣùgbọ́n tó bá mú tán. Àbílíkì ayé ẹ̀ máa bàjẹ́ ni o kí ni yóò gbẹ tó o ayé ẹ̀ máa bàjẹ́ ni ara ń kan mí o. Àǹtí Victoria Lee ẹ jẹ́ ká lọ sí inú ìwé Rómánù Roman 8:26 máa bẹ̀rẹ̀ láti 25 ṣùgbọ́n bí àwa bá ń retí ẹ̀yin tí àwa kò rí ǹjẹ́ àwa ń fi sùúrù dúró dè é bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èmi pẹ̀lú sì ń rán
aláìrẹ̀ wa lọ́wọ́ àìlera wa lọ́wọ́ mo mú yín ṣeré ni nítorí a kò mọ̀ bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ ṣùgbọ́n èmi ń tiraka ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Nígbà tí Ọlọ́run wá ń fi ìrora tí kò lè sọ tó fi ń bẹ̀bẹ̀ fún wa kí wá ló dé tí ọmọ Ọlọ́run á fi máa mu igbó ló fi wá jẹ́ kí n sọ fún yín pé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kóró onípìwàdà ló máa mú mi jẹ́ ká lọ sí inú ìwé Jòhánù chapter 14 verse 6 ẹ má bínú 14 verse 6 Jésù sì wí fún pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Jésù ló ń sọ báyìí fún àwọn ará Rómánì. Ó ní wípé kò sí bí a ṣe lè dé ọ̀dọ̀ bàbá ìyẹn Ọlọ́run tó dá wa bí kò ṣe láti pàṣẹ òun. Ẹ wo jẹ́ kí n sọ fún gbogbo sìgá tẹ́ mú yìí yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run liver cirrhosis lè fi ń ṣeré kidney problem ṣe mo tó ń ṣe dialysis. Ọlọ́run àwọn ọmọ ogun ó dáríjì yín ire kí ló máa jẹ́ kẹjẹrẹ gbogbogbò kẹsàn ẹ̀mí ẹ̀nù kí lè fẹ́ fi ṣe pàṣípàrọ̀ ọ̀nà tóró ló wọ ìjọba ọ̀run ọ̀nà títí gbàlàṣẹ báyìí lọ́run apáàdì ẹ ti ẹ̀rọ ìrora tí Jésù jẹ lórí igi àgbélébùú. mo píkì ẹ̀ sí ọ̀nà tóró ló wọ ìjọba ọ̀run àmì ọ̀nà yẹn jọ dọ̀dà sí làìjọ́. wọn lè dọ̀dà ọ̀nà ìjọba ọ̀run torí pé kò easy agbára káká òun la fi máa wọ̀. Kí wàá mo fẹ́ lọ ṣe ń bẹ̀ bá tó dágbára káká lọ́ fi ń wọ bẹ̀. Òkè jẹ́ ká wo inú ìwé Rómánì orí 10 ẹsẹ̀ 9 pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lé Olúwa. Àlàyé tí ìwọ sì gbàgbọ́ Ọlọ́run jí dìde kúrò nínú ipò òkú ó gbà ọ́ là Ọlọ́run jí dìde kúrò nínú òkú ó gbà yín là. Wá kí ló ṣẹlẹ̀ náà kí ló dé náà orí pé mo rántí pé mo fẹ́ máa gbọ́ gbogbo èrè tó sọ àmọ́ ó ti ń rànnù mi bí mo ṣe wà yìí. Wá bísínẹ́sì tèmi mò ń ṣọ́ra ajé ni mò ń ṣe bó ṣe máa da fẹ́mi lèmi ṣe yín náà. ọ̀rọ̀ apáàdì lẹ máa lọ gate 29. tó bá fẹ́ lọ́nà tó rò dé máa gbà bẹ̀ lọ kí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni wá ara kan mi o. Ìwọ èmi bẹ́sẹ̀ búbù èmi tá a wá nínú Olúwa èyí tí a kò rí èyí tó ń tà tó ń rà ní ọ̀nà fún yín tó ń jẹ́ kí sìgá kó máa dàbí 5 alive kó máa dàbí coke èmi Jésébẹ́lì èmi tó jẹ́ kí lọ́ọ̀tì di ọ̀wọ́n iyọ̀ èmi tó bọ̀ lé ọ̀wọ́n ará sọ́dọ̀ àti gòmìnà tí Ọlọ́run fi kọ́. Ọ̀gbẹ́ni àní kò dákẹ́sẹ̀ ó fẹ́ pa sọ́ṣà wọn náà ní mí lára ó lè ní mí lára lábẹ́tẹ̀ mi tí mo rẹ̀ ọmọ kíláàdù tí mo wà mo ti travel mi mo ṣe wà ó lè ń pè mí padà ó yá tiẹ̀ kọ́kọ́ súnmọ́. Lórúkọ Jésù mo ní kó dúró dákẹ́ kí èmi kó tẹríba fún èmi. Kò tó mọ̀ pé ìjọba ọ̀run ti di àfagbára wọ̀. Ó fẹ́ jẹ́ wá bí. Wọ́n máa mú ẹ by violence ni. Ó fẹ́ mẹ́mi by violence. Bẹ́ẹ̀ni. Wà á mọ̀ pé mi bẹ́lẹ̀ ẹnìkan ti wọnú èmi gan mo ṣe ó yá súnṣẹ̀. Ó yá jáde kó wọnú agbo ẹlẹ́dẹ̀ lọ. Ó yá gbà báyìí. Irọ́ ló pa. Gbà báyìí. Dúró lórúkọ Jésù ni mo pàṣẹ fún ẹ bọ́sà. Kò tó mọ̀ pé ẹ̀mí bẹ́lẹ̀ àlì ẹ̀ kò gbọ́ kankan wà á rí sìn. Ẹ̀mí kẹ́mi tó fà yẹn ṣe yẹn àbọ̀dọ̀ kúkú yẹn. Àǹtí, mo lérò wípé gbogbo ìwàásù tí mo ti wà fún yín ẹ ti ṣetán láti fi ayé yín fún Olúwa. Tí ẹ bá sì fi fún ẹ wò ẹ jẹ́ kí n ka Exodus orí 15 ẹsẹ̀ 1 fún yín. Ó ní nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọ orin ìyìn sí Olúwa wọ́n sì wí pé èmi yóò kọrin sí Olúwa nítorí ó pọ̀ lí ògo àti ẹṣin àti ẹlẹ́ṣin òun ni yóò ṣubú sí inú òkun. Ó túmọ̀ sí wípé tí ẹ bá fi ohun gbogbo fún Olúwa àti ogun ìdílé ìyá ogun ìdílé bàbá ogun ọ̀rẹ́ ogun arádùúgbò gbogbo ẹ̀ òun ló máa ṣègbé dànù Ọlọ́run yóò sì fi yóò wo ti ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ tó ta sílẹ̀ lórí igi Kàfárì yóò fi wẹ ẹ̀ṣẹ̀ yín nù yóò fi wẹ gbogbo ṣùgbọ́n yín nù. Ǹjẹ́ ẹ̀yin ti ṣetán láti gba Ọlọ́run gbọ́? Ẹ wà emotional pẹ̀lú bẹ́ẹ̀ ẹ mọ̀ mo tẹ̀ ròyìn pípẹ́ máa gba Jésù ó yẹ kẹ́ ti máa sunkún gbogbo àwọn oyún tẹ́ ti ṣẹ́ gbogbo àwọn jìgólò àwọn ọ̀rọ̀ tẹ́ ti pa bí kẹ́lẹ́ wà ní Kútọ́nù ó jẹ́ pẹ̀lẹ́ ti wá ń dìrókò ẹ̀rọ gbogbo ẹ̀ bá fojú burúkú ìyóò tó ya wèrè jù yín lọ ni mo dí pẹ̀lú lẹ́kì tó kúrò ẹ̀rí pòun mi á èmi àti àwọn ẹ̀mí Lúsífẹ́rì á wọ ìjàkadìjà ṣùgbọ́n Ọlọ́run ga gbogbo
ṣe tán. Bẹ́ẹ̀ ni mà. Ẹ máa rí wípé kò sí èrè nínú kéèyàn máa tẹ̀lé Lucifer. Ṣó ti yé yín, ó mì pé gbogbo ogun ayé yín tẹ́ bá fi fún Olúwa gbogbo ẹ̀ ló máa bí wò. Ẹ rí bẹ́ẹ̀ ṣe sin Luciferi tó ẹ rówó ra gold. Ogun má pa mí lẹ kó sétí àti mú. Tẹ́ bá ń kọjá báyìí gbogbo àwọn mọ́tò irú àwọn mọ́tò bíi mọ́tò Ogboluke Camry magnet ara wọn ti pọ̀ ju irin ní mọ́tò wọn. A máa fà yín ni a máa fà yín. Mo gbàdúrà fún yín pé ẹ ní kú sẹ́nu mọ́tò lórúkọ Jésù. Àwọn irin ogun má pa mí wọn ní bá ti yín jẹ́ ẹ gbọ́ wọn yín sókàn àyà yín. Ẹ máa wí tẹ̀lé mi. Èmi lágbájá ọmọ lágbájá. Ẹ dárúkọ yín. Ẹ dárúkọ yín. Èmi Olúwatósìn. Èmi Olúwatósìn gba Jésù gbọ́ ní Olúwa àti olùgbàlà mi lónìí. Mo gba Jésù gbọ́ ní Olúwa àti olùgbàlà mi lónìí. Láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ó ní òfin méjì. Òun ni ó borí gbogbo òfin mẹ́wàá tí Mósè lọ gbà. Ó ní ìwọ kò gbọdọ̀ sin ọlọ́run mìíràn yàtọ̀ sí èmi. Fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Cherry new commandment ó kan àyà wa. Òun ni ó wà. Ẹ wò tẹ́ bá lọ sin ọlọ́run mi. Ọlọ́run lè bá ti yín jẹ́ o. Ó ní ọlọ́run owú ni èmi tí ń gbẹ̀ṣẹ́ bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹfà. Ẹni rí ìbínú ọlọ́run. Tó ẹ bá ka Bible tó bá ròyìn lójú. Number 17 sàlẹ̀ bẹ́ẹ̀ nílé mi wà. Gate black. Ẹlẹ́nbèrè ajínrere Rebeka. Sister Rebeka. Bẹ́ẹ̀ni. Àwọn ń gba ọrẹ o. À ń gba offering. Àpẹ̀lẹ́ kọ́lúwa kó wà pẹ̀lú yín. Jésù ń gbàlà, Jésù ń wòsàn, ará ọ̀rẹ́ ẹ wá tọ̀ wò oyin mọ́mọ́. Hallelujah. Hallelujah, my dear sister. Ọlọ́run a máa fi òye ẹ̀yẹ wa o. Àmín lórúkọ Jésù. God bless you my brother. It is very rare kárí ọkùnrin nàngbọ̀n kó máa kéde ìyìn rere káàkiri. Àwọn ọkùnrin ìsìn bí wọn ṣàṣẹ wọn ànàké wọn àfagbó kò sí òtẹ́ tàdé nísìn òórùn gbóni. Mo gbàdúrà fún yín pé ní ọjọ́ ìkẹyìn ohun èmi ò mọ̀ rí kò ní fọ̀ sí yín. Àmín Jésù. Ọlọ́run a máa sọ agbára yín dọ̀tun. Àmín bàbá. Tá a bá wá rí ẹnikẹ́ni bíi balógun Páṣíà lójú ọ̀nà àdúrà yín tó bá sọ wípé àdúrà yìí kò ní wá sí ìmúṣẹ ìjọ Ọlọ́run ìjọ Michael ìjọ Ọlọ́run ìjọ Michael kó máa kọ wọ́n dànù. Àmín Jésù. Kọ wọ́n dànù. Àmín. Ó rí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Àmín. Gbọ́ ẹni tó lóhùn Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. You are blessed, my sister. Amen. Ẹ jẹ́ kí n introduce ara mi sí yín. Orúkọ mi ni ajínrere olórin àgbà Rebeka. Mo ń ṣe ìwàásù káàkiri gbogbo àgbègbè. Nice meeting you once again. Ẹ kí lorúkọ yín? Orúkọ tèmi náà ni Pastor Ọpẹ́yẹmí. Pastor Ọpẹ́yẹmí, Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín Jésù. Ẹ ní dẹni àwátì. Àmín Jésù. Ó ní gbogbo ẹni tó ń pè mí ní Olúwa Olúwa kọ́ ni yóò rí ìjọba ọ̀run wọ̀. Mo sọ lẹ́ẹ̀kan sí, mo rí ẹnu mi bọ́ níbo ẹ̀jẹ̀ Jésù. Ohun èmi kò mọ̀ rí kò ní fọ̀ sí yín. Àmín Jésù. A ní fi yín ṣe ni àwátì lọ́jọ́ kẹyìn. Ó rí bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀. Àmín. Yes ma. Àmọ́ ó tójọ́ mẹ́ta tí mo ti máa ń rí yín ní àdúgbò wa yìí. Ṣé ẹ̀ṣẹ̀ kó wá sádùúgbò wa yìí ni àbí ẹ jèrè ọkàn wá sádùúgbò wa? No. Mo kó dádùúgbò kò tí pẹ́ ṣùgbọ́n mo máa ń jèrè ọkàn kiri gbogbo interstate. Mo ń gbàládùra pé kọ́lọ́run jẹ́ kó jẹ́ international. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Ó ti ṣe bẹ́ẹ̀. Àmín. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Sister Rebeka. Àmú mi ríran kan. Olúwa fi hàn mí. Ìran yẹn clear. Ẹni àmì òróró Olúwa ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi náà, Pastor Ọpẹ́yẹmí. Kì bá ṣe mí láǹfààní tẹ́ ẹ bá lè gbà. Kí àmì òróró kó máa rò pọ̀ mọ́ àmì òróró. Kí anointing máa rò pọ̀ mọ́ anointing. Bí wọ́n ṣe ń ju búrẹ́dì sínú tíì tó máa ń kó jẹ. Sister Rebeka, kẹ́ẹ̀dẹ̀ máa wò ó. Ó ti tójọ́ mẹ́ta tí omi tí mo fi máa ń jèrè ọkàn yẹn omi ìyè tó ti tán. Mo á gbé ìfami mi káàkiri bóyá màá rí kànga. Ó máa dùn mọ́ mi gan. Tẹ́ ẹ bá lè gbà mí láyè kí n ju ìfami mi sínú kànga yín láti máa fi pọn mi òróró. Paori Syria. Ẹ wò ó, ṣé ẹ mọ orin kan tó máa ń kọ? Báwo ló ṣe kọ? Èmi gangan ni èèyàn tó stand bí orin yẹn. Ó ní out of my bellies shall flow rivers. Rivers of living waters. Jesus. Out of my belly shall flow rivers. Oh my God. Rivers of living waters.
Oh God. Ṣẹ́rí ní etí odò, òdòdó máa ń wù níbẹ̀. Oh yes. Oríṣiríṣi igi máa ń wà níbẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò bá dára láti jẹ́ ká collaborate lóòótọ́. Àmọ́ ẹ̀rù ń bà mí torí mi ò mọ̀ bóyá igi èso ọgbà àjàrà ni àbí igi ọ̀pọ̀tọ́ tí Jésù gbére torí pé kò so èso. Sister Rebeka. Yes, pastor. Gẹ́gẹ́ bí àmì òróró Olúwa yàn, èso àjàrà ni àti pàápàá jùlọ ọ̀pá Mósè ni mo gbé dání. Bẹ́ẹ̀ni. Kì bá dára tí ẹ bá fi ọ̀pá yín pín òkun pupa mi níyà kẹrin kọjá láàrin òkun pupa mi. Jesus. Màá rìn kọjá, màá kọjá abẹ màmá mi. Èmi gan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín mà. Báwo ni kànga yín ṣe jìn tó àti pé ṣé omi pọ̀ níbẹ̀? Torí mo nílò omi gan. Ìtorí ẹ̀ ni mo ṣe sọ wípé out of my bellies shall flow rivers of living waters. Oh Jesus. Ẹ dákun for the last time. Ṣé mo lè mú idà ṣẹ́gun mi? Idà tí mo fi ń jagun ṣẹ́gun. Ṣé mo lè máa ti bọnú àkọ́ yín? Àkọ́ mi sọnù ní màmá. Ó sì dàbí ìgbà tí Dáfídì àti Gòláyátì tí wọ́n pàdé nìyẹn o. Idà ṣẹ́gun ni mò ń sọ o. Ó yé mi pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí. Ẹ mọ̀ pé Gòláyátì ó ga fìrìgbọ̀n ju Dáfídì lọ. Àmọ́ Dáfídì kúkúrú ó mú òkúta kan ó fi fọ́ lójú. Ẹ fi idà yín ja ogun kéréwú ilé ayé mi. Jesus Christ! Ẹ fi ja ogun àjàṣẹ́, ogun àfọ̀njá. Ẹ jọba láyé mi. Pastor Pẹ́. Sister Rebeka. Kọ́ọ̀mù lẹ́fẹ́ ni àbí èwe? Ní ilé bàbá mi, ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ń bẹ̀. Ṣé ẹ mẹ́nà? Ọmọ Yorùbá tàtà ni mí. Ṣé ẹ gbọ́fẹ́? Gidi gan. Pastor Pẹ́. Sister Rebeka. Ẹ tẹ̀lé mi. Lágìjù. Ni bàbá ti gbàgbé wọn. Lágìjù ni bàbá ti gbàgbé wọn. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe lágìjù. Lágìjù ni bàbá ti dá wọn lọ́lá. Lágìjù. Dánílọ́lá Jésù lórí agìjù ayé. Sister Rebeka, ẹ máa nìṣó nínú agìjù ayé. Ìwà rẹ̀ lẹ̀ṣọ́ ènìyàn. Kò ṣe Olúwa sí. In fact, it was a big deliverance. Mo rí ìtúsílẹ̀, ara mi balẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni. Kò ní jogún òfò. Bẹ́ẹ̀ ni. Pastor Pẹ́, mo ní ìgbà wo ni a tún máa continue iṣẹ́ yìí rírí wa? Ẹ̀wọ̀n ti ṣe mí báṣubàṣu, ohun mi ti há lẹ́yìn ìgbà tí mo bá Lúsíférì jà kí n tó kúrò nílé. Yẹn ni pé ẹ gbádùn evangelism ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èmi náà gbádùn iṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹ jẹ́ ká ṣe báyìí. Tó bá tó gẹ́gẹ́ bí aago 5 nírọ̀lẹ́ ọ̀la. Ẹ jẹ́ ká pàdé níbi tí ẹ̀mí ti fi wá pàdé nígbà àkọ́kọ́. Okay o, ẹ ṣé sà. Tí Ọlọ́run bá fa bíbọ̀ ìsẹ́yìn lẹ́ẹ̀kan sí, a ó pàdé láyọ̀ àti àlàáfíà. Àmín lórúkọ Jésù. For now, ṣé gan ni sà? Sister Rebeka. Sà. Ẹ má bínú. Yes sà. You are gifted. Ẹ take care sà. Rárá sà, ẹ jọ̀ọ́. Sà. Jésù gbàlà, Jésù wòsàn. Bàbá ń gànà, wá rí fún ọ̀rọ̀ díẹ̀ ní ọ̀rọ̀ kékeré kan kò fà rárá. Mo ṣì rí ẹbí lánàá náà tó wá clean gbogbo compound. Kí ló happen? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo fẹ́ lọ síbì kan. Mo rí sí around for some time. So ẹ̀gbọ́n mi rè, so mo fẹ́ kọ́ wá standing fún mi. Ẹ ló filẹ̀. Ó fẹ́ bọ́ mi lọ́wọ́ àbí? Ó náwó sí mi. Okay, mo ti dá mọ̀. Filẹ̀, G ni. Yeah. What's up, G? I'm fine. What's up with you, bro? Oh, man. Yeah, I'm a nigga. Nigga G? Yeah, I'm fine, Ronnie, you know. Filẹ̀. Mo like a corporate guy ni ẹ̀gbọ́n ẹ̀ tó mú wa.
ńgbà tí wọ́n ti sọ pé olóòní sí ilé fúngbà díẹ̀ láti máa wá bá wa clean gbogbo bí ló ṣe mẹ́gbọ́n ẹ wá ok bí wọ́n ṣe ń lọ yẹn àlọ́ rámírámí ni wọ́n lọ́hun ló máa wà bí permanently. Rárá sá o, wọ́n kàn máa standing for the main time. Yeah, for the main time. ok kò sí wàhálà mo tẹ like style ó bá mi láàmú. ìrí ni sí nìṣẹ́ lọ́jọ́. bẹ́ẹ̀ ni mo rí gbé G boy ló mú wa G boy. Yeah, was good. gbogbo area yìí wọ́n ló máa clean ẹ gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ ṣe sọ. Lágbára Ọlọ́run lẹ́yìn toilet nìkan ni mi kì í fọ̀. Come again. I don't used to wash toilet, you know what I'm saying? O lè ṣiṣẹ́ bí gbà yẹn. So àwọn bàbá ẹ̀ àtàwọn tó jù ẹ lọ ni kó máa kó gbẹ. Mo bí ẹ àti toilet àti everywhere làbúrò ẹ̀ ń kó. So òun ìwọ náà dẹ̀ máa bẹ̀rẹ̀ sí túnṣe every tó bá lè ṣe ó better kó leave. I'm gonna do it. I'll do it. Are you gonna do it? Yeah, I'm gonna do it. Are you right sure? now. You're telling me you're gonna do it? Yeah, I'm gonna do it for you right now. All right. Step kejì ni pé màá wá mú káàkiri. Á jẹ́ kó mọ àwọn ará ilé. Taking step up, kí n dẹ̀ step down. So that n bá gba nǹkan mi dáadáa sí àjọ máa wo gbogbo ilé máa fi gbogbo ilé hàn ẹ́ gbogbo tó ti máa ṣiṣẹ́ máa fi hàn ẹ́. Kí ni ẹ sá? Mo ń wá nǹkan tí mo kó síbi bóyá mi ò dẹ̀ kókó nù ilé náà ni mo fẹ́ wò yìí. ẹ jẹ́ sáré máa ń láìtẹ̀. ẹ má pariwo. ẹ ló dán. Jọ kí ni gbòmìdé kí ló wá dọ́wọ́ ẹ̀. bí a sọ wípé fi sẹ́lótèpù ṣe rísílàsì ló jẹ́ kó lẹ̀ mọ́ mi la. O tún máa gbé sẹ́lótèpù ni mo fi ṣe rí slide. Sẹ́lótèpù ni ó ń lẹ̀. Ó yá wèrè ni ó yá wèrè kó gbọ́ mi fún mi. Ó wá jí bọ́m̀bì orí ẹ̀ burú ni. You know that's what I do for living. What did you just say? I said that's what I do for living. You just have to understand me right now. Do you understand? Hello, please move a bit. All right. Is that what you are doing for a living? I don't need to lie to you now. Yeah, when I'm stealing, I don't lie. You're stealing? Yeah. Pickpocket. Is that? Yeah, that's the idioms of stealing. You're welcome. Yeah. I love you, nigga. I love you too, my bro. May God be bless you. Amen. God be with you. Amen, my G. I am employing you. Thank you, sir. You are working right away with me. O man jale. Bẹ́ẹ̀. No problem. Olórí burúkú lèmi tó wá bá ń bínú. Mo pẹ́ ń Ghana. Olórí burúkú ni. Original gidi gan. So my employer kó wá ń bí kó máa bá wa clean. Tàbá even tàbá ti jáde wá páàkì gbogbo bẹ́ẹ̀dì lé mi. Àwọn tó bí abẹ́ ẹ̀ sunkún. Kò ní ìdí. Hello. Pé bóyá èèyàn jalè kò lè bá mi ṣe yẹn kò mí. Kó má sí ni mo dàgbà sí ní Ghana. Kí n tó kó ń bẹ́ gan, mo establish Igbo event center. Okay. Yep. Everybody, mo bolo tún, mo bolo sí. Bí ìfẹ́ last time. Seriously. Yeah. Láàrin ọjọ́ kan, mo ń pa olè tó mẹ́sàn. Gan. Okay, iṣẹ́ ọlọ́pàá mọ̀ ni. Every time mo sọ am the police, private one. Okay, private police. Only for in that end. All right. Wàá jí sọ̀rọ̀ mi. On only me kí wá ní kó máa lọ láéláé. Ibi náà ló ti máa ṣiṣẹ́. You love someone like me, right? Seriously, I love you so much. God bless you. But very soon, I'm going to kill you. Kill me for what? For what? If you steal anything here. No, I won't steal anything. Are you sure? If I steal it, I'm going to return it for you. Trust me. That's how trustworthy I am. You have to tell me. If you steal my wife, are you going to return her? Depend on the beauty. I am funny. I should give so expression. The one I have you now. Ọlọ́run jalè. Máa bẹ́rí ẹ̀ lóye. Ẹ ti ń lọ ni. Ẹ padà. Yóò máa padà wá sà. Ó dúró ṣiṣẹ́ ń bímọ. Kò ní làbá fáwọn tó bí ẹ̀. Ìwọ ń jalè. No problem. Màá torí ẹ̀ fi gbẹgbà kan. Máa employ ẹ̀. Èmi ni máa pa ẹ́. Ó dẹ̀ di ewu. That is what I'm doing for a living. Orí ẹ̀ burú. Lórí burúkú ẹ wo bóyá talking. Ó tọ́ ìbí idiot. Mo dẹ̀ dúró ń bí láàrin ìṣẹ́jú kan. Igbó dẹ̀ disappear lápò. Olóòbùkún bọ́ yìí o. Téèyàn ò bá ṣọ́ra tí n bá gbé bí gan. Wàhálà tó máa fi jí mi gbé anybody ò ní mọ̀. Ojúmọ́ ti mọ́ ẹgbẹ́rọ jìgì oníṣẹ́ ọwọ́ olórí ibú òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o ẹni máa ríre o àṣebà òwúrọ̀ àmín. Hello, ẹ yà wò kó. Kí ló ṣẹlẹ̀? What is going on here?
Now you are go ask what's going on. How are you doing? Hope all is going well. Ta ló rán iṣẹ́ kó wá máa gbábí? That's my job. I'm the next of kin to the former sweeper of here, which is my sister. Ṣé wọn ṣàlàyé fún ẹ pé mo ní mi ò fẹ́ rí ẹ nínú compound? Tó bá dẹ̀ tẹ̀ tí wọ́n máa dé nínú compound, mo tọ́ bàbá landlord pé má dé apartment tèmi sórí ní àyíká tèmi mi ò fẹ́ rí ẹ. But that's impossible because this is my job. You understand what I'm saying right now? Ta ló rán wèrè lóyìnbó? Okay. Mo ní mi fẹ́ máa rí ẹ, mo ṣọ́ṣẹ́ pé fọ́ta ẹ̀ ni. This place will be dirty if I don't sweep it, madam. What are you talking about? Mo gbọ́ ọ, màá sweep nǹkan mi àbí kí n máa ní kọ́kọ́ mi máa bá mi ṣe, má bá mi sweep. See, this is impossible. I have to sweep this place. Láyé fẹ́ ti rí mi rí tẹ́lẹ̀. Àní mo ti rí ẹ rí o, mi ò dẹ̀ fẹ́ rí ẹ mọ́. Ṣé mo wá jẹ́ Nàìjírí ni? Ẹni àìjírí ni ẹni àìjíkò, àkótúrè sùn àní kò má wà bí mọ́sẹ̀. Sórí ọ̀dọ̀ mi ò fẹ́ rí ẹ flat mi. Oh, nice one. If that is what you want, then I have to leave this place right now. Ó dẹ̀ pé òyìnbó rí burúkú tó fẹ́ máa sọ, màá mú fóònù mi nísìnyí máa pọkọ mi. Ẹ wá o, àpò bí ni mo fi fóònù mi sí. Ibi àpò yìí ni mo fi fóònù mi sí. Ṣé kìí ṣe lè? Ayé ẹ̀ ti bàjẹ́. Wọ́n ti ṣépè fún ẹ, ó ti yà wèrè. Màmí, sọ bí mo yẹn ń gbé yín débẹ̀, ó wá ní, èmi ni mo wé, ìwọ ló fà á, ó jẹ́ rọra gbé, rọra fà á, bó ṣe ń fa bàkì, kọ́ ló ń fa brown risla, bó ṣe ń fa kànáà, kọ́ ló ń gbẹ́nu sí bàbá. Ọmọwé, olóṣì ni ẹ o, wọ́wọ́ bó ṣe compose orin yẹn, ìwọ ló wé, ìwọ kọ́ ló fà á. Èmi kọ́. Tá a bá dé kóòtù gan, ó máa sọ àwọn èèyàn sẹ́wọ̀n ni ìwọ máa free. Ìwọ ló wé, but ìwọ kọ́ ló fà á. Inspiration ti bà yé ẹ jẹ́. Wo bó ṣe gbé mi débẹ̀, wo jẹ́ èmi náà jọ̀wọ́ kí mo lè fi tí máa sọ tèmi fúnra mi bá sọ biography mi fún ẹ, biography mi tí máa sọ fún ẹ. Wàá gbé mi débẹ̀, orin burúkú ló máa kọ jáde tó bad tí album ẹ máa jálé jákò ní á blow dànú. Irọ́ ni ò bá mi, ẹ gbé mi débẹ̀. Ó yà bó ṣe ń wò mí. Igbó ló jẹ́ kí n ṣoríire. Ṣùgbọ́n mo dúpẹ́ lé ní pé nínú àwọn tó ṣoríire. Láàrin kí n tó ka 10, nọ́mbà mi á jáde. Bẹ́ẹ̀ ẹ try. Ọlọ́run. Igbó dẹ̀ ló tún jẹ́ kí n ṣorí burúkú. Mo tún lẹ̀ wọ̀n rí lórí pàǹtàgbò yìí. Mo dẹ̀ pa gbogbo ẹ̀ pọ̀, mo gba Ghana lọ. Mo dẹ̀ méèkì ẹ̀ bọ̀ wá sílé. Màá ti ní tó 42 branches ibi tó ti ń tagbó. Bàbá investment, mo ti méèkì ẹ̀. Ó dé level kan, àwọn NDL lè invite me. Ọ̀gá wọn wá bọ́ ta ó ní, ṣé mo mọ̀ pé èyí tí àwọn tí ń arrest mi sìn á ti tó 21 times. Mo ní bẹ́ẹ̀ ni sà. Ká pa ẹ́ ní àbí ká lọ sọ ẹ́ sí kànga. Mo ní expredi call. Torí mo ti pẹ́nu bísínẹ́sì, èmi àtẹ́ndì ẹ̀ lè. Tábà máa kíra wa, àwọn tó yẹ ká máa fi kíra wa ní expredi call. First to first. Ọ̀gá NDL lè wo omi títí ó mi rí báyìí. Ó lóun sọ́rí fún èmi àtàwọn ọmọ mi. Pé ṣé mo fẹ́ fi igbó tí mo ń ta ilé ọmọ lọ́wọ́ ni. Mo á sọ fún pé no. Èmi nìkan ni mo fẹ́ ta igbó. Èmi dẹ̀ ni mo fẹ́ ta kú kí n dẹ̀ kú bẹ́ẹ̀. Ó dẹ̀ ní òkè. Tó bá jẹ́ pé mi ò ṣetán àti fi igbó lé ọmọ lọ́wọ́. Tó yẹ pé mi ni mo fẹ́ ta kí n ta igbó yẹn kú bẹ́ẹ̀. Kí n má jẹ́ kóhun torí mi mú lẹ́lẹ̀ ní 22 times o. Tó ń bá ti mú mi báyìí, ibi tí mo ti ń ta igbó yẹn, wọ́n ní mú mi kó bẹ́ẹ̀ kan tó pa dádì wọn. Wọ́n á ní pé òkè mo ti gbọ́. Gbàdémi dẹ́ kó bẹ́ẹ̀ mo lọ wẹ ọṣẹ ni o. Nta bá ifọgbọ́ lọ́gbọ́ ń gbọ́ o. Tàbá ifọgbà lọ́gbà ń gbà. Ẹnu báyìí lẹ́sẹ̀ fi ń pé kúrò ojú ọ̀nà. Ẹ̀rí rí mi mú. Ojú gbádùn ọ̀rọ̀ mi. Mo ń wà pẹ̀lú yín bá mi. So gbà tó lẹ́bùn kan mi kan fẹ́ dá NDL tèmi lẹ̀. Bẹ́ẹ̀ ni mo lè ṣe wà lẹ́nu ẹ̀, mo ti máa arrange ẹ̀. Ti máa ra uniform fáwọn èèyàn. Máa ṣe NDL tèmi tí máa kọ́ sí gbogbo gbáyà everybody. So àní lè múra wa mọ́. Ara biography mi ló ń gbọ́ yẹn. Mọ bó ṣe máa compose ẹ̀ lórí. Máa wo ohun tí mo lè ṣe. Ìbá mi. Ó jẹ́ rọra gbé, rọra fà rẹ̀ iṣẹ́ yẹn nìyẹn. Yípa. Owó náà ipa. Tú sí wọn lójú àwọn ọ̀tá, tú sí wọn lójú àwọn ọ̀tá. Ipa. Owó náà ó wá kí n yẹmí ara o.
tí mo dúró dè nìyẹn tí igbó bá da èèyàn máa pọkọ́ ó nọ́mà ìyẹn náà wà ń bẹ̀ ó nọ́mà ẹ ṣe dàfẹ́ ra rí. igbó yìí wọn fata díẹ̀ sí. ta yẹ́rìyẹ́rì. ẹ mú láìkí ẹ ó dá gbogbo orí mi rú tó bá mú irú igbó tí mò ń mú yìí ẹ̀ẹ̀kan ló máa wúkọ́ lọ́dún. mo rí bẹ́ẹ̀ ń ba ẹ̀ ń ba. Ara mi wá balẹ̀ wo kí ní bó ṣe rí agro ti mú mi gidi máa ta ní bó ṣe wà yìí wo jẹnẹrétọ̀ yẹn títà ni lórí agro ló ń wò yẹn. bọ èmi ò wá ra ọjà bẹ́yẹn ń ra gbogbo àwọn nǹkan báyìí. o fẹ́ kọjá jẹ́ ọ̀rọ̀ ilé ayé ìyá fi sùúrù àmà máa gbádùn ní. Bàbá ń Ghana. Àtàní Uberman ibi iṣẹ́ ti yá. Àbí kí la fẹ́ ṣe? Dóná mo fẹ́ fún ẹ wọ́n ni. Bó ṣe máa ń pe bàbá Ghana yẹn mi ò fẹ́ bẹ́ẹ̀ mọ̀. Mo ti wọ́n everybody nílé. Mo lórúkọ mi ti goes for corporate. Ẹ máa pè mí ní Bab G. G ibẹ̀ Ghana. Bab ibẹ̀ oní bàbá. Ok, Bab G. Báwo ni? Ó mọ̀ ìyẹn bí ló ń gbé Uber ló ń wá o. Ó ní bó ṣe decent. Very decent. Bó ṣe lọ aṣọ ẹ̀. Lọ corporate tó yìí. Ó máa ń yọ bí ọjọ́ ni. Bàbá ń Ghana. Smokers will die young. Ọlọ́run aṣọ ẹ̀mí. Àwọn tó bí àdá young. Olórí burúkú ọ̀rọ̀ akọ́pọ̀. Áńgẹ́lì kan máa lé mi. Lámẹ́dà. Obìnrin tó bá fẹ́ rú mi consider lucky. My baby, let's keep on jamming. This fire cannot cool down, baby. I love me. Why love? Sabi girl, special one. You are the one. Why love? Why love? Nìga. Wèrè wo nìyẹn? Obìnrin ni jẹ́ nǹkan. Orí ọ̀fẹ́ Ọlọ́run kó wá pẹ̀lú yín. Kó wá pẹ̀lú ẹ̀yin náà. Good afternoon. Good afternoon. How are you doing? Hope all is going well with you. Are you good? I'm fine. Are you sure? Oh, Jesus Christ. What's that? Lord be praised. Amen. Lord be praised. Amen. To you alone be praised. Amen. All glory, adoration Power. to you, O Lord. Amen. God, they create. They create? You're so handsome. Really? You're so beautiful. You're so pretty. Jesus Christ, see your fashion sense. You love channel. Channel is Ẹ wo bẹ́ ṣe fine. Tí Ebuka bá gba yín mú láti style inú Ebuka máa ma dùn ni. Who is Ebuka? Don't worry. Okay. Ìránṣẹ́ Ọlọ́run náà ni. Okay. Ṣé ẹ ti model fún Versace ni? Channel ló fẹ́ lò mí gbà yẹn ṣùgbọ́n ìgbà tí màá fi débẹ̀ mo ti kú. So mo ṣe jí padà bóyá bí 3 days ago ni. Ẹ má sọ̀rọ̀ tí ó dá síra yín mọ́. Ẹ̀yin kì yóò kí ikú kíkú kan bí kò ṣe iye. Amen. Kẹ́yìn kó lè máa ròyìn ṣe Olúwa. Amen. Ṣó ti yé yín? Yes, Lord. Ẹ má fi ọ̀rọ̀ burúkú, ẹ má fi ìpè sílé. Ẹ̀yin lẹ wá dúró fún. Àbúrò mi ló ń ṣẹ́bi tẹ́lẹ̀ so wọ́n á ní kí n wá dúró fún mi dẹ́wọ̀n pé ojúlójú ṣàánú ọmọ ìyá mi ni níbo mo fẹ́ tì sí ló jẹ́ kí mi náà wá dúró tì. Okay, ẹ jẹ́ kí n introduce ara mi sí yín. All right. Orúkọ mi ni Ajínrere, wòlíì àgbáyé, ẹni àmì òróró, ẹni tọ́lọ́run pè. Ó pè mí tán ó yàn mí, ó ti wá ṣe mí lógo. Èmi ń kọrin fún Olódùmarè. Ṣé tenor ni, ṣé soprano ni, ṣé alto ni, ṣé baritone ni. Èmi gan kọrin ju Lucifer lọ. Orúkọ mi ni Rebeka. Oh, that's a nice name. That's a nice name. So my name is Zorekere Okrebecheche da ko gbon kankan bi méjì létí kan. Papa mo lo wo lo baba la papa bla scan jiba posi. E fi kule folo. That's my name. Ẹ má worry. Okay. Orí ọ̀fẹ́ Ọlọ́run á bá yín gbé. Amen. Ǹjẹ́ ẹ lè gbà mí láyè kí n jèrè ọkàn yín fún Olúwa? Kede wa ma wo ẹnìkan jèrè ọkàn mi ní ìjẹta mo lọ gba nǹkan mi padà ni. Wallahi ta'ala mo gbà ni. Èmi máa jèrè ọkàn yín pátápátá. Ẹ máa kọ pé mo fi gbogbo rẹ̀ fún pátápátá láìkú ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọba tàbí sáyé. Tàbí kí n kọ pé kẹsẹ̀. Orúkọ Jésù ẹ dá padà. Ṣé kí n ṣe ìjèrè ọkàn? Ẹ jèrè ọkàn mi. Ṣé kí n kúnlẹ̀ ni? Ẹ má ti kúnlẹ̀. Lẹ́yìn ìgbà tí ẹ bá sọ pé mo gba Olúwa ní Olúwa àti Mo Olùgbàlà gbà ní Olúwa ní Olùgbàlà. Irú nọ́sẹ̀sì wo nìyẹn? Ẹ fẹ́ jèrè ọkàn mi ni kí ló ṣẹlẹ̀?
Mr. Okereme Cheche. Ẹ mú kan yẹn pé ó ń tàn mí hàn. Kẹ̀dẹ̀ bá mo wo comrade ni mi, mo máa ń tètè kàn máa jẹ́ Ọlọ́run. Ẹ tẹ̀ jẹ́ kí n wo nǹkan tí mo fẹ́ jèrè. Nǹkan tó. Okereme Cheche. Yes, baby girl, Rebeka. How old are you? I'm just 22. Fuck. Ló gbàdúró kí ní CD. 58 years old ló gbé CD. Ǹjẹ́ o mọ ọ̀rọ̀ Bíbélì kan? Kí ló sọ? Ó sọ. Ó ní pé àgọ́ ara wa tẹ́ḿpìlì Olúwa ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ ṣe ń wo àgọ́ ara mi yìí, tẹ́ḿpìlì Ọlọ́run ni. Mo fẹ́ kẹ́ bá mi fi tùràrí, kẹ́ bá mi fi nínú tẹ́ḿpìlì mi. Kẹ̀dẹ̀ máa wo ẹ̀yin má jí pé ọ̀pá ló wà lọ́wọ́ mi, ọ̀pá Mósè. Màá wà nínú sínú òkú pa yín, kílẹ̀ fì. Àti kẹ̀kẹ́ ọmọ ogun ẹ̀, wọ́n wá ṣègbè dànù. Oh my God! Nǹkan tí mo rí ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ nínú ìwé mímọ́. Ó ní èrè kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. Kí ni ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀? Ẹ wọlé lọ kí n lọ jèrè ọkàn yín fún wọn. You mean it? Like you wanna drive me crazy? Ní drive ara wa crazy. All right. Ẹ máa yin Ọlọ́run látara mi. Níbo ni room? Kí lẹ̀ ń wò? Kí ló wà? Okay. Room 50 what? Okay. Ọmọ olóbùkún gidi ni Rèbé o. Ṣé wípé Rèbé náà mẹ́nu ẹ̀ báyìí? Rèbé àti rékéré sọ ẹ̀yin náà ń bá bàbá sùn pé kò sí wèrè. Wèrè á dẹ̀ gbé mi sí kọ́nà, á máa lẹ́ṣọ̀ mi, á máa ká bẹ́ẹ̀bù sí mi létí. Àṣewéyè gan-an ń gba lẹ́bù. Ìwé bó ṣe wà, ìyá ẹ ti cast nínú ilé ìbò ṣe wà ní. Èmi tí mo ti ẹ̀ mú ẹ̀ yìí gan-an bó ti cast. Mi ní gbà ajé. Everybody ló máa gbọ́nu ilé yìí. Àgbègé ti ṣẹlẹ̀ ẹ bóde o. Ọmọ ọ̀gbẹ́ni. Àṣẹ gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ ní sẹ́ẹ̀. Àní mo rí Rebeka Jésù, Rebeka ọmọ Jésù, àtẹ̀rékèrè cleaner, erékèrè smello ọmọ tó dàbí inú ilẹ̀ yẹn. Ni mo rí pé àwọn méjèèjì wọ́n dàpọ̀ ń súnmọ́ àwọn ń ṣe lẹ́vù pọ̀. Rebeka kan náà mi gbọ́ níṣẹ́. Rebeka tó jẹ́ lọ́mọ tí bá ń lọ street bá wà base mi mọ́lẹ̀ ni tó máa wàásù fún mi ẹ. Kẹ́mi yí padà ìjọba òun kù sí dẹ́ẹ̀dẹ̀ àwọn olóbùkún kí ló kàn mí pẹ̀lú yẹn. Wèrè mú fakẹ́ báwọn èèyàn gbòòrò níṣẹ́ àṣẹ wèrè mẹ́nu ẹ̀ṣẹ́. What is base? Olóbùkún ni wọ́n ń tiẹ̀ bẹ́ẹ̀sì pé ó mú mi mọ́lẹ̀ láì wọ́n máa wàásù pé kí n yí padà pé láìfù tèmi ọmọ èṣù lèmi pé ọmọ ìgboro kan kò lè wọjọba ọ̀run àbí ibo ló ń lọ ń bẹ̀. And what is fake? Wa Lucas òdẹ̀dẹ̀ ọ̀dà brain fún ẹ tẹ́mu olóbùkún ni ẹnu dẹ̀ ń wá ẹ̀mí ṣá. You don't talk to me like this. I don't like it. I don't like it. Tẹ́mu ti lọ fájú ó ṣe ọ̀dà Amazon. Kì í máa ọ̀dà máa sanwó ẹ̀ náà tó yẹlẹ̀ yóò lọ́pọ̀ lọ́sẹ̀. Dúró náà Vic láàrin mi àti ẹ̀ kí ló kan tèmi nínú bísínẹ́sì erékeré àti Sister Rebeka wọ́n so ṣì kí ni tèmi nípa kí ni bísínẹ́sì tèmi tó fi dá wa dúró. Kí ni bísínẹ́sì yín? Kí ni bísínẹ́sì yín? Òkè ọ̀rọ̀ yóò ká yín lára bó ṣe ń ká mi lára. Ṣé ẹ mọ̀ bí ọmọ ẹ ṣe máa ń niwá lára nínú ilé ni? Ìgbà mi ìbá ìṣòro ni ìyá ẹ̀ máa ṣe mọ́jú tó ṣe ń pe Jésù ló ń pa àlápọ̀ ìwọ lórí burúkú náà. Wá èmi ò ní gbà máa káàsì ẹ̀. Jọ̀ọ́ dúró náà ṣé Sister Rebeka jẹ́ gẹ́gẹ́ bí ìyá mi information tó lè mú wá fún mi ni pé bóyá erékeré ó ń tàtàtà ìyá mi that's the only information tó lè kàn mí. Tí bá mọ̀ pọ́wọ́ wo èrè tó dábí dúró fún dáwọ́ yìí mí ní dúró. Má yẹ kí n kara mọ́ o má yẹ kí n kara kan lọ́sẹ̀ mi o. Àbóló burúkú ó ṣe kọ́ra mọ́ mi. Ó ṣe kọ́ra mọ́ mi. Tí bá kara tẹ́sí tí mo gbé wọn tiẹ̀ ó tà. Tí bá gbé ìyá ẹ̀ mọ́wọ́ lọ́wọ́ àbóló burúkú jọlẹ̀ yín méjèèjì. Àlẹ́ èèyàn fáwọn èèyàn fa kéńgbòrò ó ṣọmọ Jésù àṣọmọ ògbóró ní wèrè. Kó jáde tọ́ka ọmọ inú ẹ̀ nú lé iṣẹ́. Mo ṣe wà lóyá màá lọ káàsì Rèbé èmi kò ní máa bọ́ tàmá ní tó bá fíṣì fẹ́ níbọ̀dì bá bá ta lóhùn wọn báwo ẹ̀ ṣì. Brother Okereme Cheche. Yes, Sister Rebeka. Amen. I greet in the name of God. Ẹ pẹ̀lẹ́. Èmi ń jáde ni o. Kí orí ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá yín gbé. Àmín. Kẹ́ẹ̀dẹ̀ wa máa wo ẹni à ń wá lọ́nà láǹkù. Ẹ̀yin náà ni mò ń wá bọ̀ nílé.
ẹ ṣáà rántí. broda erékeré. Yes, mo tún káwọn disciple wa ni o àwọn sẹ́nu ẹ̀ bò ẹnu wọn bò pa. ṣé fẹ́ kí n jèrè ọkàn tiwọn náà ni. ẹ jèrè ọkàn bẹ́ẹ̀ ṣe jèrè ọkàn tèmi ni o. èmi náà ti rí wípé èṣù àti àwọn ọmọ ogun ẹ̀ wọ́n ń jà ràn-ìràn káàkiri. èrè kí ló sì jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ilé ayé yìí kó sọ ẹ̀mí rẹ̀ nù kí ni yóò fi ṣe pàṣípàrọ̀. John 3:16 ó sọ ó ní for God so loved the world that he gave us his only begotten son that whosoever believe in him shall not perish but have everlasting life. ó sì sọ ó ní pé wò ó ní pé ọ̀nà tóóró ni ọ̀nà tó wọ ìjọba ọ̀run. ó ní ọ̀nà gbalasa ni ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run àpáàdé. bí ọ̀nà yín. Ọlọ́run kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. ó ní pé ní ìkẹyìn ọjọ́ a ó gbé ikú dè. ó ní pé a ó sì jí dírágónì náà dìde. ibẹ̀ ni ẹkún ìpayín kèké yóò ti dé. nǹkan tá à ń pè ní rapture nìyẹn. tí Ọlọ́run bá lu aago ó ní nígbà tí fèrè Olúwa yóò dún ti ṣẹ́ kí o sì mọ̀. àwọn gbóhùn aláyégun mẹ́rin wá láti fi iṣẹ́ wọn níwájú olùgbàlà wa. nígbà tí fèrè yóò dún èmi ó wà níbẹ̀. tí wọ́n bá fi lè lu agogo ní ìkẹyìn ọjọ́ tí ẹ kò bá bá àwọn áńgẹ́lì lọ ní rapture máa dé a ó gbé ikú dè. ẹni tó bá parẹ́ kò ní rí ikú ò ní wá. ǹjẹ́ ó wá dáa kẹ́ máa ṣe ẹkún ìpayín kèké tí ẹni lè gba àmì sísìsì síwájú orí yín kò ní dáa. láìsí tàtú ṣáájú. bẹ́ẹ̀ ni ẹ yíwà padà Jésù ń bọ̀. ó ní èmi ń bọ̀ kọ̀ọ̀kan ìrètí mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. ẹ̀yin náà ẹ wò ó ní àgọ́ ara wa tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ mú tàtú ẹ̀yà kò dáa. iṣẹ́ bíi mi náà torí ẹ̀ náà ni mo ṣe wá ibi kẹ́ ẹ bá lè jèrè ọkàn mi kẹ́ ẹ gbà mí là ni mo ṣe. bẹ́ẹ̀ni ẹ̀yin gangan ṣé ń gbọ́ mi ẹ̀yin ni admin wa àwa yìí gangan ni mẹ́mbà yín WhatsApp admin ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ gbà wá. ẹ wo mo gbàdúrà fún lórúkọ Jésù ẹ ní parun mo ń lọ. that's a lovely sermon but kò ṣe sermon tí mo ń sọ nìyẹn o like irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi gba alátẹ̀mí yẹn mo fẹ́ kẹ́ kó ran àwọn disciple tó wà ní. èmi pé kí n jèrè ọkàn táwọn. ẹ wo broda ọkẹrẹ mẹchẹchẹ nǹkan tẹ́ ṣe yìí ní Sakaraya ṣe nínú Bíbélì tí èmi mọ fi zip up ẹnu ẹ. ó ní sì wo ìyàwó rẹ̀ ó finú ṣoyún á bímọ. ó ní pé òun pé báwo lòun ṣe fẹ́ mọ̀ pé ìyàwó àfinú ṣoyún pé òun fẹ́ lọ máa tò káàkiri. wọ́n dílé nípa kò lè sọ ha bàbá yín ya odi ọ̀ǹtí ọjọ́ ní mi àbí kí n sọ fún ẹ̀mí mímọ́ tó di ẹnu Sakaraya kó bá mi di ẹnu ẹni yóò mẹ́nu náà. kẹ̀rẹ̀ wa máa wo mú mẹ́nu àwọn tẹ̀lé ń wò yìí awo ni wọ́n. awo ni wá báyìí lẹ́nu. ṣé ká wá ṣe mẹ́ta lọ́kan ni Holy Trinity Ọlọ́run bàbá Ọmọ àtẹ̀mí mímọ́. ó wá dàbí pé ẹ dàbí àwọn mẹ́ta 3 wise men tí wọ́n lọ fún Jésù ní gift nígbà tí wọ́n bí. ta ló gbé wúrà dání ta ló ní fàdákà ta ló ní kẹta. Sister Rebeka gẹ́gẹ́ bí ẹ tún ṣe taste mi ta lẹ lérò pé ó lè gbé fàdákà. ẹ jẹ́ ká gba ìwé mímọ́ tí ẹ jẹ́ ká bọ́ sínú ìwé àwọn òwe Yorùbá. ó ní ọmọ tí ò bá kúrò lóko bàbá ẹ̀ kó lọ sóko bàbá ẹlòmíì a máa rò pé oko bàbá ò ní bíbẹ. ẹ jẹ́ ká tẹ̀sí ẹ wọlé lọ. ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀. ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀. second flat ẹ wọlé. second room. sí àríwá. a fẹ́ forúkọ Jésù ṣiṣẹ́ ìyanu. Holy Spirit, descend now. díẹ̀ àwọn alákànpalà àwọn bọ̀bọ̀ yẹn alákànpalà àwọn bọ̀bọ̀ yẹn. òsì tó bọ̀ tilẹ̀ ó gbà. ẹ ṣú ṣé lẹ́yìn máa gba kínní ìbá. Bíbélì sọ ó ní pé. bọ́ọ̀ ní àfà. ẹjọ́ náà bọ̀. ṣọ́ra ẹni gbàlejò kó ṣọ́ra ṣoreṣore kó ṣọ́ra ẹni tó ti rí lọ́jọ́ tó ti pẹ́. kí ló dé fi gojú mi lẹ̀ náà. ojúkòrò ń pojúkòrò jẹ Bíbélì sì sọ. ẹlò kí ló fẹ́ tú yẹn o fẹ́ tú kásá. mo fẹ́ tú ìpele tẹ́ḿpìlì. hello please má tú kí ni yẹn lé mi lórí please torí Ọlọ́run yé. tẹ̀tẹ̀ tí tọ́ mi tóbi. abẹ́ no mi ò bí i no a ní mi ò. ṣé mo ti fún yín ní. hello please má gbé ọyàn lé mi lórí abá ní kó má gbé lé mi lórí à mi ò fẹ́ irọ́ no wait mo ní dialogue ti fẹ́ bẹ́ẹ̀ make.
ayé àwọn ló fi lá orí mi àbí tó bá rí bóyá ṣe kú orí mi hello èmi náà láìkí ẹ bọ́ mo sì fẹ́ bá ẹ sọ̀rọ̀ tó má fà bra ẹ já o prophetess ni ẹ ṣùgbọ́n mi ò mọ̀ pé ó máa ń gbéjà kiri bẹ́ẹ̀ yẹn ìjà tó gbé wá ká mi mọ́lẹ̀ yìí ó fẹ́ lè ju ẹ̀mí mi lọ sórí mo ṣe ń wo àwọn twins méjèèjì yẹn no mi ò lè fọwọ́ kàn mo ṣe ń wo yẹn gbígbà tí wọ́n di boxing kò fẹ́ box mi orí mi bẹ́ẹ̀ gbégbá tó fẹ́ punch bag orí mi bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ yẹn so tó bá ṣe jù ara mi á dìde tí n bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣé kí n nà ẹ́ yẹ kúrò jọ ṣé kí n nà ẹ́ ni. ẹnu mi pàṣọ. kí n pa ẹ́ sáyé. ẹ pa mí sábẹ́ yín kẹ́ pa mí pọ̀ ẹ pàtàn mi pọ̀ ẹ látàn mi ẹ pa gbogbo ẹ. ṣẹ́mi ẹ gbé tí máa la ẹ̀ ń kàn. etí mi mọ problem tí mo ní tábà bẹ̀rẹ̀ sí ariwo mi máa pọ̀ ni bẹ́ẹ̀ ni especially tí n bá ń bọ̀. báwo ẹ máa ṣe. máa ń bú sẹ́kùn ni. ẹ máa ń sunkún. why. tọ́lọ́ máa ti lé gbọ́ ara mi á ti dìde bí máa gbé mọ̀tẹ́ mọ́ I'm coming. Yeah! Mi ò like you. No. Spanking like. No, mi ò like ẹsẹ̀. Lọ́rọ̀ máa yà mí lábára. Jọ torí Ọlọ́run. Ẹ tẹ̀ kọ́kọ́ jẹ́ ń bẹ̀. Standing on the promises of God. Standing on the promises of God, my Savior. Standing. I am standing on the promises of God. Màmá jẹ́ Ọlọ́run lọ. Tí bá bímọ àti tí ń bá wọ̀mọ ẹ. Tí bá rí jẹ àti tí ń bá rí jẹ wà ọmọ jẹ́ Ọlọ́run lọ. Ọlọ́run ẹ gbà ọpẹ́. Ẹ̀mí mímọ́ ẹ gbà yìn. Ọlọ́run Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò nígbà tí wọ́n ju àwọn mẹ́tẹ̀ẹ̀ta sínú iná ìléru ẹni tó jù wọ́n ó wò ó ní wípé kábíyèsí àwọn mẹ́ta ni mo jù sínú iná ìléru mẹ́rin ló wà bẹ́ẹ̀. Sister Rebeka. Jésù fún mi ní break. Jésù I want to take break. Ẹ má bínú sá. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run á sọ agbára dọ̀tun. Àmín Jésù. But ẹ jẹ́ ká máa consider ara wa. Monday to Saturday mo fi ń ṣiṣẹ́ ni. Àní ní Sunday ẹ fún mi láǹfààní kí n rẹjú. Ẹ ṣáà kí n rí mi nílé. Bọ̀ ẹni tí mo láǹfààní àti wà nílé ẹ fún mi ẹ lè gbàdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ Ọlọ́run á gbọ́. Kò sí èdè tó Ọlọ́run ò gbọ́. Ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àbí àdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ Ọlọ́run máa ń tètè dáhùn sí ju kí wọ́n máa pariwo kó máa fi prayer affect neighbors. Àdúrà ìdákẹ́jẹ́jẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ wo Bíbélì ní pé ká wá òun nígbà tí a ò lè rí òun. Ó ní ká kànlẹ̀kùn wọn fi fún wa. Ó ní pé torí pé nígbà tí ẹ bá wà nínú ìpọ́njú ẹ̀yin ò pè mí máa gbọ́ mi ò ní dáhùn. Ó ní pé ká wá òun nígbà tí agbára wa ṣìṣe. Ó ní pé ẹ jẹ́ ká gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Torí ó ní pé nígbà tí ọmọ ènìyàn sùn ó ní ọ̀tá rẹ̀ sì wà ó fún èpò sínú àlìkámà lórúkọ Jésù ọ̀tá ò ní fún èpò sínú àlìkámà wa. Àmín. Nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ níbo ni Olúwa ti sọ pé ẹ pariwo pè mí ẹ disturb àwọn ará ilé kejì kéde pè mí. Ó kọ sọ ó ní níbi téèyàn méjì àbí mẹ́ta bá ti wà ń bẹ òun Olúwa wà ń bẹ. Ṣé kò sí fún kí ni. Ẹgbẹ́rẹ́ yẹn tó ti dé. Ẹgbẹ́rẹ́ wo. Ẹni tí ó gbàdùn. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run wípé gbogbo òkè ìṣòro wa kí Ọlọ́run kó sọ di pẹ̀tẹ́lẹ̀. Kí ló fọwọ́ mi nù yìí? Ìdọ̀tí ayé òun ọ̀run. Yes, ẹ fọwọ́ mi nù àyà yín. You don't try that. Kí ló ṣe yín? Kí ló ṣe sister? 5 minutes fún ẹ̀yin àti tani máa ṣe tán. Ẹ̀ka yìí, máa gé yín jẹ́ kí ló ṣe yín? Are you crazy? Kí ló ṣẹlẹ̀ ń bí? Rebeka. Tó bá fọ́ tambolí mọ́ ẹ. Tó bá sọ̀rọ̀, tó bá ṣe kí ni? Wá báyìí. Kí ló ṣe pẹ̀lú ọkọ mi? Kí ló ṣe pẹ̀lú ọkọ mi? Kí ló ṣe pẹ̀lú ẹ? Ṣé mo wà nílé tí mo ní kẹ́ relax? Rẹ́bẹ́. Gbáriwo wèrè tí mo jáde sí ibà yìí. Ló ń sọ rubbish fún mi tó ń kó mi mọ́ra. Má kó mi láyà jẹ́ kí lọkùnrin fẹ́ sọ. Kí lọkùnrin fẹ́ sọ? Ẹ ti ṣe rí àbẹ́ ẹ̀ ṣe rí? Rẹ́bẹ́. Jésù. Rẹ́bẹ́. Ẹ ṣe rí àbẹ́ ẹ̀ ṣe rí? Ọkọ àárọ̀ mi rèé o. Ìtí mo jókòó tì ọkọ àárọ̀ mi.
Ó fẹ́ bà tèmi jẹ́. No more husband of your youth ni. Kí ló wá ṣẹlẹ̀? Daddy Dari. Ìyá bóò ni? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ jẹ́ bá mi pé mọ́mì Dari, àwọn ọmọ wa rí. Ìyá Dáre ò sí nílé. Ìyá Dari ò sí ilé kẹ̀. Ó ti jáde. Ibo ló wà lọ? Ṣé kó má jáde ni? Wọ́n jáde. Wọ́n ti jáde. Ẹ máa mọ bí tọ́ lọ. Ọmọ mi lélẹ́yìí, mo mú wá bá wọn ni. Bẹ́ẹ̀ tí níwọ̀n ọ̀rẹ́ sí ilé yìí sí, ó mọ̀ dákẹ́ iná bá mi take care ọmọ yìí. Ó yá wọlé sọ́kọ̀. Ṣé mo ní mi ìmọ̀ ni tó ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe proper introduction? Ẹ mọ̀ pé ó ti ń dàgbà. Ó ti ń dàgbà yàtọ̀ sí tẹ́lẹ̀ ní bàdà àwọn ọmọ ti tẹ́lẹ̀. Ó ti dàgbà láì. Ó ti dàgbà. Ó ti dàgbà. Bẹ́ẹ̀ni, èmi máa ń rò pé ọmọ yìí dàgbà lójú òbí ẹni àmọ́ náà ti dàgbà láì. Ó ti fi kọrin ọmọ o, èèpẹ̀ dàgbà. Ọlọ́run sẹ́. Má ní kí n ṣéèkì yín, bọ̀ mọ́mì Dáre lè máa tẹsẹ̀ bọ̀ lọ́ọ̀kan. Ọmọ rẹ̀ bí bàtí àjọ ń ṣe nǹkan. Àdẹ ṣe nǹkan kan. Àṣe nǹkan kan. Ẹ bẹ̀ mú tọmọ yìí. Ó di wá dídó báyìí. Tí màdé lọ́la. Àbí rọ̀lẹ́ ẹni, àdé lọ́túnla. Ó máa ń mix pọ̀ ni. Ẹsẹ̀ yìí kókò. Ẹsẹ̀ yìí kókò. Ẹ bá tọ́jú, má ganu sóúnjẹ nílé wọn o. Má ganu sóúnjẹ nílé wọn. Àwágùn ò tiẹ̀ lóúnjẹ sọ́ọ́sà ti fún un lówó. Ẹ ṣàbàbí fún lóúnjẹ. Ó má ganu sóúnjẹ yín. Rárá gàndí. Rárá gàndí. Ó ṣeun. Àgọ́. Pẹ̀lẹ́ bò ní yóò dà fún ọ. Ṣé ìwé báyà rẹ̀ sọ̀rọ̀ ni? Mo máa bá wọn sọ̀rọ̀ sí. Gbogbo ìgbà jáde kò rẹ́ rí. Ó ti kọ́ wọ náà bí? Ìwọ ló ti kọ́. Iṣẹ́ tí ń ṣe kò tí kọ́ wọ náà. Kí ló adé tó fi ní kí n tọ́jú ẹ̀? Torí kí mi kọ́ mọ́ bàjẹ́ àdúró sí i. Torí kọ́ mọ́ bàjẹ́ àdúró ni. Ẹ̀rù òde lè bá ọ lọ́dọ̀ mi. Ẹ̀rù ò tiẹ̀ lè bá ọ. Kí ló fẹ́ bà ẹ́ lẹ́rù? Rárá o, kò sí ìbẹ̀rù òsì. Máa ṣe iṣẹ́ tí ìyá rẹ̀ ń ṣe ọmọ àkẹ́ yóò ti kọ́ ọ́n sẹ́ o. Ọmọ àkẹ́ ìwọ náà ti mọ̀ sẹ́ ọmọ àkẹ́. Kí ló sọ náà? Fún mi nǹkan tó ṣe fún mi ni ó ti tó èmejì nǹkan tó ti máa ṣe fún mi. Ní ìwọ́n náà rẹ̀. Bẹ́ẹ̀ni ma. Ní ìwọ́n náà rẹ̀ ló bẹ tó ṣì wò báyìí. Bẹ́ẹ̀ni ma, ó ti tó èmejì tó ti ṣe fún mi. Ọlọ́run má jẹ́ rí yàrá ayé mi. Ó ti tẹ́ méjì ọ̀rẹ́ sọ̀rọ̀ kan fún mi láti jọ yìí. Inú ẹ̀ kí n dúró sílé. Yóò tó mo dúró lé. Àti jẹ́ àti mo náà mo gbá kiri. Yìí tí mo náà yẹ ṣe èyí, ó máa mú mi tì ládùúgbò yìí. Ó máa nà ọ̀gá báyìí. Ó máa mú ṣòro ni. Ṣé wàá kí bàbá Dáre? Bàbá Dáre lórí burúkú yìí. Kó gbà pátá díẹ̀. Ṣé kó pátá díẹ̀ lẹ́ẹ̀mejì? Ṣé orí mọ́ ẹ̀ náà yìí? Ó máa rí mi wò mí. Mọ́mí ẹ má lọ bá wọn. Ẹ jẹ́ ká lọ report ní station kó tiẹ̀ rán wọn lọ sẹ́wọ̀n. Sórí ọmọ yìí kéré ṣe é. Ọmọ ládùúgbò ọmọ ìwà yìí. Wọ́n ti ganu sílẹ̀ báyìí. Wọ́n fẹ́ ganu sọ́rọ̀ mi ládùúgbò yìí. Wọ́n fẹ́ fi ṣe ẹ̀sìn ni. Ìgbọ́ wọn máa wọ̀ rí. Torí ọ̀rọ̀ yìí mi ò lè gbé lọ́dọ̀ lọ pa. Ọmọ gbé lọ sórí blọ́ọ̀gì oríṣiríṣi ni. A máa rí gist lover. A máa lọ́rọ̀ tún ní ẹni náà ti. Olúwẹ̀ máa ṣe ẹ̀sìn. Olúwẹ̀ padà kọ̀ kúrò ládùúgbò yìí ni. Ṣùgbọ́n kó tó wá di irú yẹn mi àti bàbá Dáre. Ọmọ mú wa sí ládùúgbò yìí. Ìwọ máa wọ tí ẹ. Ó ti ṣí ẹ̀sìn ayé kí ló pè é? Ẹ̀sìn ayé ẹ̀sìn àwọ̀rò ni. Bó ṣe jẹ́ nìyí láti gbà yẹn báyìí nílé bídò mi ti háì. Ó ti sọ mí délé ìfọ̀. Tí mi ò máa rọ́kùnrin kankan fún ọkọ mi ní ògìlè gbádùn. Bí tí mo bá ń ṣe nǹkan oṣù, mo máa ń jẹ́ kọ́kùnrin débẹ̀. Kò sí torí tí mi ra tọ́ mi sí. Olóhùn kò ká mi. Mi kì í lè ní kọ̀lọ̀kọ̀dọ̀ mi. Àbí táwọn bá káwọ́. Bísí, jẹ́ kí kúkú jẹ́wọ́. Jẹ́ kí n jẹ owó òbúkẹ́ dáṣọ́rọ́ mi. Kò sí ọkùnrin tó ń gbénu compound yìí tó ti fọwọ́ kọ́ mi. Gbogbo ọkùnrin inú compound. Ó tún sọ nǹkan kan ní gbogbo ọkùnrin inú compound. Ṣọ́kọ mi ò sí bẹ̀rẹ̀ bí. Mo ṣe ní kí dandan ọkọ ẹni wọ́n resist mi. Ọkọ mi ò sí bẹ́ẹ̀. Ìfẹ́ ayé mi. Bàbá àwọn ọmọ mi. Ayé òkú ní bàjẹ́. Bí mo ṣe ń trust ẹ láti ìgbà tá ti marry náà mo kúkú trust ẹ. Àmọ́ lórí burúkú téèyàn pàdé ni èèyàn ò lè trust ẹ tó. Torí tí ò bá rí bẹ́ẹ̀ ni mo ibà yín yẹn rú bà mí. Má bínú. Àǹtí Rèbè, àmọ́ tẹ bá máa wá sórí burúkú yìí. Tó bá máa wá ṣe nǹkan tó ń ṣe mo mọ̀ pé kò ń ṣèwọ náà. Kí ló dé tó wá ń fi ẹ̀sìn bójú? Rebeka, tó bá fẹ́ jọ̀ṣàká. Tó
tó bá fẹ́ jẹ́ òṣòkò báyìí jẹ́ èwo ló wá dé tó ń fẹ́ sì bójú ó ṣe kúkú máa ṣe léyà ẹ kó máa ṣe sí ẹ kó máa ṣe ìranù kiri tó ṣe jáde tó káyé daṣọ ro ẹ. èwo làbúrò daṣọ ro ìbọn máa ṣòṣe ẹ kiri ayé adẹ ní ẹmẹ lólóṣì mo sọ fún ẹ you don't be carried away with nǹkan tó bá rí see fake people náà pọ̀ jù nínú ayé àwọn ló máa pàdé tó máa fi nǹkan gbá ẹ oríṣiríṣi ẹ̀sìn náà máa fi gbá ẹ tó bá ti ṣọ́ra. kò tí ì sí nǹkan tí mo máa sọ tẹ́ máa gbà mí gbọ́ ṣé rí I'm a lover of God I love God gbogbo nǹkan tí mo ṣe mo fẹ́ fi ṣe trade by partner ni pé tí bá ń jèrè ọkàn fún olúwa á lè yọ ẹ̀mí burúkú yẹn kúrò lọ́kàn mi ṣùgbọ́n gàgà kóró lára ọmọ ìyá jẹ mí níṣẹ́ ló fojoojúmọ́ bóbìnrin gbogbo àwọn tí mo jèrè ọkàn wọn ni mo fọwọ́ bàtẹ́ débi èṣìṣì lórí oúnjẹ. ẹ jọ ẹ rí mi bí àgbélébù yín o ẹ jẹ́ ká jọ ja ogun yìí ogun burúkú ni èmi gan mọ̀ fúnra mi èmi yẹn máa jáde ẹgbẹ́ mi náà sọ́dọ̀ bàbá Adeboye. sórí ẹgbẹ́ mi yọngidu tó torí rẹ̀ tó ṣe single tó drop ẹ̀ tó tún promo wọn ò rí gbé fún di èyí ogun ayé rẹ̀ ò lè ṣẹ́ kò lè ṣẹ́. ó lè jẹ́ kí n ṣe ìwé odò. ìwọ ló lẹ́rù ẹ o ẹlẹ́rù gbẹ́rù rẹ o kò má lọ tẹ́gò wo má wọrí ṣé bó ló ti fẹ́ change àbí má wọrí mọ̀ bọ̀. ẹ kò tí ẹ burú ọkọ mi ẹ mọ nǹkan ẹ tó wà àti wáyé ọmọ kìnnì kan ló má mà ti lo ẹ rẹbẹrẹbẹ mò ń bọ̀ jẹ́ bí ọkọ ẹrú ẹ. ọ̀rẹ́ mi lórí bí àgbélébùú ẹ tó máa ń dùn. situation tó kọjá agbára wa kọlọ́run máa máa gbé kó wá lá. rẹbẹrẹbẹ ó yá sórí ikú iṣẹ́ ọkọ àwùsá ẹ tó máa ń wọ yìí olùkọ̀mọkàn ẹ má bá mi kó ó yá àlọ́ rámi báyìí ó là ń rí má dà má tún dà sí mi lára má kógun jà mí ọkọ mi má kógun jà mí o ó yá ẹ bá mi dálé lórí yóò lọ ó yá ọkọ mi olówó orí mi báyìí wò ẹ̀yà. mo gbọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ mo gbọ́ òkòdà nínú ilé ibi ní ẹ mo kọ̀ ẹ́ ìta please in my life mi ò ti waste time ara mi I speak more of English outside please. ó yá máa bẹ̀ jí outside please. máa ṣòro bọ́ ẹ o ọkọ tí mo fẹ́ kò cheat rí mi kì í ṣe woman láti ọjọ́ tó kọ mí sí táìmì èmi nìkan ni. rọra máa pariwo ọmọ kó má fi wù máa bà dá ẹbí ẹkọ o mi ò sí pàdé èèyàn alágbàkó báyìí rí ìyàwó mi ló fi wọlé sí mi lára ká ní pórí burúkú máa wọlé séèyàn lára náà yẹn túrú ẹ náà ló máa gbà wọlé. ó yá máa bẹ̀ jí mo sọ fún ẹ àwọn ọ̀rẹ́ tó bá ti rí ti pẹ́ bẹ́ẹ̀ sórí tẹ bá pàdé má pariwo ọ̀rẹ́ mi má fẹ̀yìn sí wọn mọ́ o mọ life tó ń live sí i ta silly willy. mo bọ̀ lọ́rùn ṣọ́yìn. máa gbá ẹ o. ó yá ìta má fọ lọ́rùn ṣọ́ wa ìta ọkọ mi. Hey, please. a fumigate ilé ìmàdé fumigate live ẹ. Yes. mo sọ fún ẹ pé kò sáfàlejò sáfàlejò àwọn ọ̀rẹ́ tó ti rí ti pẹ́ tó bá rí wọn má fẹ̀yìn tó bá ti pẹ́ tipẹ́ má kàn ẹ̀ ló ọ̀rẹ́ mi ṣótìrí ọ̀rẹ́ ẹni tó ń bá ṣọ̀rẹ́ ṣó mọ̀ tán díẹ̀ ló mọ̀ yìí o ká ní pé láǹfààní àti ilé lọ ni tó bá sì dúró á sì kàkàkàkà jù bẹ́ẹ̀ lọ kí ló ti láìfẹ́ rí báyìí tọmọbìnrin fi pẹ́ báyìí nínú ilé ìwọ ló fà tí bá fẹ́ bínú jọ ọkọ mi má bínú ó kù díẹ̀ jọ ó ti ní sùúrù bọ̀ nǹkan tó kù kò tó nǹkan tá a máa bá bọ̀ wo nǹkan tó ṣẹlẹ̀ báyìí. mo promise ẹ sórí látẹ̀ni pẹ̀lú this experience tí mo ní pẹ̀lú olórí burúkú yẹn àtúgbàlejò mọ́ ìwọ lè máa múyàn wá o. gbẹnu sọhùn ó máa tún sọ gbẹnu sọhùn mo lè múyàn wá èèyàn owó mo ti mú wá láti jọjọ yìí èèyàn owó mo ti mú wá láti jọjọ yìí tí ò ń ṣe bí mi kí ló tó ń ṣe báyìí ná irọ́ ló ń pa next time ó tún máa ṣe o tún máa ríyàn kan mú wá ó ní problem ní jọjọ kó wà pẹ̀lú wa fún 5 days ìwọ ìdí mò mọ́ ẹ tàbá ti ń gé ẹ lọ́wọ́ wàá máa bọ òrùka má kó bá mi ọmọbìnrin yìí o má kó bá mi ọmọbìnrin yìí. ṣọ́ọ̀ṣì wèrè tó ń lọ èsì tó ń mú lọ́wọ́ náà lèmi náà fi rò pé bọ́yọ̀ yàn dáadáa ni. ṣó ti sin lọ ṣọ́ọ̀ṣì rí. rárá. fake people àwọn náà cheap jù ó máa rí wọn everywhere mo sọ fún ẹ fake people àwọn náà ayé wọn bàjẹ́ gan o ó máa rí wọn everywhere o àwọn tó jẹ́ original wàá ṣe báyìí kó tó rí wọn mo mọ̀ nǹkan tí mò ń sọ. Toki, please don't come to my room. Má bínú. Ọkọ mi, Rebeka gbàgbé omi o. Ó gbàgbé omi. Rebeka.